إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ní àánú ẹ̀, ọba tó gbọngbọ́n, ọba tó bọ̀ àyà, ọba tí ń darí ayé, ọba tí ò fún ẹnìkan nínú ẹ̀dá ẹ̀ níkápá ẹ̀ nínú ayé. Ọlọ́run ọba tí ń ṣètò, tí ń fún ẹrú ẹ̀ ní tó fẹ́ nígbà tó bá wù ú, tó bá ṣe déédéé ìfẹ́ Ọlọ́run. Àdúpẹ́ fún ọba náà tó ní a máa bẹ pẹ̀lú ìdùnnú, ó ní a máa bẹ dáadáa. Gbogbo ẹni tó bá mórí Ọlọ́run yìí lóore ẹ̀já ní alhamdulillah. Àdúpẹ́ ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run ọba fẹ́ràn jùlọ, ẹni tí Ọlọ́run ọba rán sí gbogbo ayé, ẹni táwọn àfáà oníbídíà tí wọ́n mọ bí wọ́n ti ṣe é sí, tí wọ́n mọ̀ pé Ànábì ní Adéwálé irúwekúrú wo leléyìí, sí wọ́n dádé Mákà ni, sí wọ́n dádé Mákà ni, wọ́n tún máa rúwekú, wọ́n tún ní ẹni tí Ọlọ́run torí ẹ̀ dáyé. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ọlọ́run torí Ànábì dáyé sallallahu alayhi wa sallam. Ọlọ́run dáyé fúnra ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti wí fún wa ní Al-Qur'ani, a'udhu billahi minash shaitanir rajim. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run mi ò dẹ́yìn ìyà àtàlejànú torí kíní kan ò bí kì í jẹ́ pé torí ẹ̀sìn. Ajọ́ jásí wípé Ọlọ́run dá Ànábì gan sallallahu alayhi wa sallam nítorí kó lè bá a sẹ́wọ́n ní. Ọlọ́run torí Ànábì dáyé o, bó bá tún yá àwọn afáàlù bídíà wọ́n tún kí Ànábì ní àkìjù, wọn ní alayé lọ́run sallallahu alayhi wa sallam. Wọ́n sì máa rẹ́rìn, mo rò pé nǹkan tó da làwọn ń wí, ìwíkúwílẹ̀ ń wí o, ìwíkúwílẹ̀ ń wí. Alayé lọ́run, nígbà t'Ànábì bá láyé tọ́ lọ́run, èwo ló wá kù fọ́lọ́run mọ́? ẹjẹ́ wí bọ́lá wọn bá ti kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kò sí bá ti fẹ́ wí tọkọjà ká ní Rasulullah, Habibullah, òjíṣẹ́ Ọlọ́run, Nabiyullah, Ànábì Ọlọ́run. Ẹ má jẹ́ àkì Ànábì ní àkìbòrò, tàbá ní afẹ́ ronú kọjá bí Ọlọ́run ti pé nǹkan ẹ̀. Àdá Ànábì yìí mọ̀ Ọlọ́run fún rẹ̀ lójú Ànábì sallallahu alayhi wa sallam fún wa. Àbọ̀dọ̀ pé Ànábì bí Ọlọ́run tó dá ò ti pé. Ọlọ́run abẹ́ àfàánù rẹ̀ bẹ́ ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nínú àwọn lógo táwa fi bá ń bẹni tí ò ti gbẹ́sìn yé dáadáa nínú àwọn àfáàlù bídíà yẹn nìyẹn. Tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní akí Ànábì wa, Ànábì sallallahu alayhi wa sallam Adéwálé, a ti mọ̀ pé àfáà yìí sẹ̀sẹ̀ bóyá sẹ̀sẹ̀ gbẹ̀sìn ni, àbí kọ́ máa kí Ànábì wípé ẹni tọ́lọ́run torí rẹ̀ dáyé, tọ́lọ́run torí rẹ̀ dọ́run, akányìndégbẹ̀gbọ́n, ìyẹn tiẹ̀ tó dá akányìndégbẹ̀gbọ́n. Àmọ́ Adéwálé, ẹni tọ́lọ́run torí rẹ̀ dáyé tó torí ẹ̀ dọ́run, gbogbo àwọn oríkì wọ̀nyí oríkì burúkú ni. Ọlọ́run torí Ànábì dáyé, kò torí Ànábì dọ́run, Ọlọ́run dáyé fúnra ẹ̀. Ẹni tó ní ayé, alayé lọ́run Ànábì wa Muhammad sallallahu, nǹkan tí ọ̀dá ni. Ọlọ́run àtàwọn àti Ọlọ́run jájọ máa bẹ̀ dáadáa. Gbogbo àwọn sọ̀hábà Ànábì sallallahu alayhi wa sallam, àwọn muhajirin, àwọn ansor, àwọn tabi'in àti gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ, àtẹ̀mí àti Ọlọ́run dákun jẹ́ àjọ pàdé lálẹ́ Jánnà àtàwọn náà níjọ́ tí Ànábì wọn máa sì pẹ́ gbogbo ẹ̀dá, àtẹ̀mí àti ọlọ́mọdé Ànábì ó di náà yẹn wá o, ọlọ́run rẹ̀ wájú ọlọ́mọdé Ànábì ọ̀sọ̀ fún òmìnir àti yín rí. Àtàwọn àtàjọ ń wúra wa lọ́wọ́lọ́wọ́ lákòókò ìgbogbo wa ni mo kí orí Ọlọ́run ò ní fèmí àti yín lẹ̀. Tọ́pìkì mi ní alẹ́ òní ni wípé kí ni tàwa mùsùlùmí pẹ̀lú New Year. Ó ti yé gbogbo wa tá a bá ń sọ̀rọ̀ nípa New Year, ó yé kálukú ẹni tí ó bá jìnà wípé wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo wa ni mo kí, àánú Ọlọ́run ò ní fèmí àti yín lẹ̀. Ọlọ́run abẹ́ àfàánù rẹ̀ bẹ́ gbogbo ọ̀nà tí kálukú wa ń gbà mú tọ́rọ́kọ́bọ̀ tí a fi ń ṣe dáadáa, Ọlọ́run kó máa ṣàlékún oore. Èmi tiẹ̀ ti gbàgbé wípé èní ni 30, ọ̀la máa jẹ́ 31. Èmi ti gbàgbé ọ̀la ni mo kọ́kọ́ fẹ́ sí prógrámù yìí tẹ́lẹ̀. Mo wá drive nírọ̀lẹ́ yìí ní èmi àtàwọn kan wá ń sọ̀rọ̀ ní ìbáná ti debate
làwọn road safety bá mú mi wọ́n mú mi o kódà wọ́n búkú mi bí tí wọ́n gba booking lọ́wọ́ náà kí ni déètì ní onímọ̀ ní 30 oní 30 tí mo bá ní kí n sọ program yìí dọ̀la kò ní bá mọ́ ìgbà ọ̀rọ̀ là á sọ̀rọ̀ ìgbà tí ọ̀rọ̀ bá máa ìgbà tí ọba bá ọ̀rọ̀ mu lèyàn máa sọ likulli makani maqal wa likulli makani makani gbogbo ààyè ló ní ọ̀rọ̀ gbogbo ẹ̀sìn ní gbogbo ọ̀rọ̀ ló ní ààyè tiẹ̀ tí ẹ bá ní kájọ́ dọ̀la ọ̀la náà ni ó yẹ gbogbo wa pẹ̀lú tí ń lọ lọ́wọ́ wípé ọdún tí ọkàn mùsùlùmí tí ọkàn wa lẹ́sẹ̀ ó ní tó súnmọ́ tó wọlé yìí ó yẹ gbogbo wa wípé ọ̀nà méjì ló fẹ́ clear jù ló fẹ́ yẹn dúdú tá à ń gbà fi ka ọdún a ní Islamic calendar wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ani brother Sikruda bó kí yín púpọ̀ gbogbo wa ni mo kí gbogbo wa kọ́ ni mo lè máa dákọ̀ a ní Islamic calendar a tún wá ní Gregorian calendar èyí tó jẹ́ pé a fi ń ka January February March April tàbí ka títí tó fi dé December padà bẹ́ẹ̀ la ní ti Islamic calendar ní Muharram àti Safar tẹ̀ mọ̀ yẹn náà sẹ́rí ó lè máa wá sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí wípé kí ló dé tó fi jẹ́ ọjà sí wípé bẹ́ẹ̀ wú jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ò ní gbọ́ àwọn táwọn bá fẹ́ tí ọdún yìí bá kàn gbọ̀ngbọ̀n tí wọ́n sì ń pera wọn ní mùsùlùmí ẹ̀fẹ̀ kan fi wọ́n lẹ̀ àní dákẹ́ torí àìdákẹ́ wa lẹ́sìn ní last year ọ̀nàpá èèyàn méjì náà ni ó máa lérò oníwìkúwì ó máa lérò bẹ́ẹ̀ lẹ́ni tó náà bá ń wí dáadáa yóò máa lérò ẹni tọ́nà bá ti pinnu mọ̀nà lélẹ́rí kò ní sọnù awilẹ́sì a ní ọmọ sínú ẹ̀sìn kẹ́ jáde ní January alẹ́ December 31 tó fi wọ January 1st kẹlẹ́ fẹ́ yẹn náà fìlà kò sínú ẹ̀sìn awi bẹ́ẹ̀ lẹ́sìn arọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde kémi náà tó wú tèmi tí mo tún fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ lálẹ́ ìní àwọn àfa àti gbọ́dọ̀ jáde àwọn míì ní January wọ́n ní Janus kan ló ń jẹ́ bẹ́ẹ̀ lódodo ẹ lọ gọ́gù ẹ lọ béèrè kí ni meaning January what is the meaning of January ẹ rí wípé ọ̀rọ̀ wọn sọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn sọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ àmẹ́padà wá rí wípé kò sí ń tọ́fẹ́nugún tọ̀tàyọ̀ wípé ọdún kan tí ò ní pilẹ̀ ni ọdún kan tí ò ní pilẹ̀ ni àwọn tí wọ́n ní Janus ní ìtumọ̀ January pé ọdún àwọn Rome àwọn ni wọ́n fi tiẹ̀ wípé ẹ lọ béèrè ti Islam náà ẹ béèrè kí ni mini Muharram ẹ béèrè kí ni Safar ẹ rí wípé mini kọ̀ọ̀kan Islam ò sì fara mọ́ wípé mo kí gbogbo wa brother Fasola Ahmed Lekan gbogbo wa ni mo kí sẹ́ẹ̀rí àwọn èèyàn ti gbọ́dọ̀ jáde kémi náà tó gbé tèmi jáde ẹ lọ ka comment ẹlòmíì náà ń comment sábẹ́ wípé àwọn tí wọ́n sọ̀rọ̀ lọ sẹ́rí àwọn èèyàn ẹ̀dá tọ́lọ̀ ń dá wa òun ni wípé bẹ́ẹ̀nìkan bá gbọ́dọ̀ jáde tó bá ti tako ìfẹ́ inú tiwa kódà bójó dòdò ànígbà ẹ̀dá tọ́lọ̀ ń dá wa ẹ̀dá ni wípé kódà kéèyàn ọmọ wíwú kú yìí tó bá ti ṣe dédé ní téèyàn fẹ́ kéèyàn èyí ó sì mọ kí n tó ń kú sẹ́ pé ẹ kárí ẹ kú sẹ́ àwọn èèyàn gbọ́dọ̀ jáde wọn ní January 1st kò sínú ẹ̀sìn Islam ẹ mọ̀ yẹn náfìlà man amila amalan laysa alayhi amruna fa huwa rad wọ́n ní gbogbo ẹni tó bá dínlé yìí wò Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ àwọn èèyàn comment sábẹ́ wọn wípé the greatest olódo of our time ìyẹn lẹni tó sọ pé kò sínú ẹ̀sìn ẹlòmíín sọ pé ẹ padà sílé kéwọ́ ẹ lọ tó kéwúké ẹlòmíín mú ẹ̀rí wá ẹlòmíín ní ẹ̀rí táwọn gbà táwọn sọ pé kẹ́ ẹ má jẹun Christmas sẹ́kọ̀ tán yín sẹ́kẹ̀ aṣẹ́àrí Dr. Ahmed Toye ìyẹn sẹ́kẹ̀ aṣẹ́àrí wọ́n ní bàbá yìí ti lọ kí olórí àwọn Yahudi ní Egypt àgbàfà ní bàbá yìí wọn kì í ṣèyàn kékeré ẹni tára ayé fẹ́ ni wọ́n àmọ́ tó ń ti bẹ́ẹ̀ bàbá yìí àwa wọn ní àwọn mọ̀kànláfàtì kan tẹ́lẹ̀ tó jẹ́ wípé tọ́rọ̀ bàbá yìí bá ń lọ báyìí àwa lè gba báyìí torí pé àkídà bàbá yìí àkídà àṣàyẹ̀rọ̀ ni wọ́n wá lọ kí Yahudi sílé wọ́n lọ kí wọn kú ọdún ìyẹn ọ̀kan àwa torí àwọn kọ́là nàbí wa sallallahu alayhi wa sallam
ṣé kí a ṣe àrí ọgbà lọlẹ̀ kí pope kọ̀kan wá o kọ̀kan wá ẹni tó náà bá rán sí wa lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ ntàn yín àwọn oníyé máa wí ẹ bá alágbà àgbàfà kan sọ wípé ẹ lè jẹun ọdún January ẹ lè wọṣọ ẹ lè jó àwa ó náà ó sì máa sọ fún yín wípé kò sí nú ẹ̀sìn àmọ́ fúnra rẹ̀ Ọlọ́run ẹ̀rọ Suratu Nisa àyà 27 Ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim wallahu yuridu an yatuba alaykum wa yuridu alladhina yattabi'una shahawati an tamilu ma'ilan 'asiman awúbẹ̀ lẹ́sí Ọlọ́run wá ní wallahu yuridu an yatuba alaykum Ọlọ́run lè bí ọ̀rọ̀ ọba kò sí tí mo fẹ́ ju pé kẹ́ ẹ túbá lọ ẹ jáwọ́ ń bẹ̀ àìdákẹ́ wa lẹ́sí ó lápá àní dákẹ́ lọ́dún yìí náà yóò padà lápá torí pé lẹ́sí mo gbọ́dọ̀ jáde a sọ̀rọ̀ lórí ẹ̀ kò sínú ẹ̀sìn ibẹ̀ ni mo ti ń gbà tí mo ń sọ̀rọ̀ pé só yẹ kó rí bẹ́ẹ̀ mo wá ń sọ̀rọ̀ wípé ẹ̀yin Yorùbá só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀sọ̀dún Iléyá ẹ̀sọ̀dún àwẹ̀ Jímọ̀ ọdún ní fáwọn mùsùlùmí kí ni ti yín pẹ̀lú January 1st a nídìí ẹ̀kọ́ kasilam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́mẹ̀ntì ń jọ́nà kọ́dà níbi tí ìgbàgbédé ọmọkùnrin kan tó jáde nígbà kan tó kọ́kọ́ jáde pátápátá tó sọ sílámù déré tó ọmọkùnrin yẹn tó ṣe wọn lọ́dà láti ká sórí báyìí tó wà ní ẹmẹ́jẹ tó dápọ̀ ọdún tó wà kó tó má dà bíi àmọ́mọ́mọ́kù ẹ̀ dáadáa ọ kọ́mẹ̀ntì ní jọ́nà ibi tẹ́ ti mọ̀ pé òpònú pọ̀ láyé nìyẹn ó ní ẹ máa sọ pé ká má ṣe January 1st ká má dùnnú ká má ṣe kíní kan mo wá ń béèrè ní jọ́nà mo lẹ́yìn Yorùbá mo ní ìsìláàmù yín kọjọ ìsìláàmù gbogbo ayé kí ló dé mo ní ẹ lọlẹ̀ Haúsá kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn nílẹ̀ Haúsá mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ níjọ́ náà ọmọkùnrin yìí comment ó ní àfáà yìí bí Yorùbá bá sí ọ kó kó lẹ Yorùbá mọ kó lọ bí tó bá wù ọ comment ẹ̀mí ìgbàgbé ayé ọ̀ka comment ẹ̀mí àti ẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀mí náà sọ wọ́n ka comment ẹ̀ bọ̀ bá sí láyé mọ́ ọmọkùnrin náà ó ṣe é ṣe bóyá padà dákú ẹ̀ ọmọkùnrin náà ó ti padà ẹ̀ ti mọ onímọ̀ sábà gbógun tàbá sáyé ìdílé àwọn àgbà kan ní máa ń gbọ́dọ̀ jáde ọ̀rọ̀ péré ní Islam ó ti padà sá lọ́dọ̀ ní kọ̀mọ̀ pé béèyàn bá lẹ́ni dáadáa lórí ẹ̀sìn yóò padà parí ni àfi kéèyàn lánìyàn dáadáa kọ́ lánìyàn ẹ̀sìn ó wá kọ́mẹ́ǹtì ńjọ́ náà ó ní ẹ máa sọ̀rọ̀ nípa ó ní kàlẹ́ndà tí a fi ka January February ó ní sèbó náà làwọn náà ń lò fún bá dé wa tàbá fẹ́ fíìlì fọ́ọ̀mù kan sèbí kàlẹ́ndà yìí náà là ń lò ó ní agbádá tí mo wọ̀ yìí gan ó ní kílẹ̀ ó ní kò sí ó ní sẹ́ àwọn ẹ̀sán nàbì ló sagbádá ó ní àga tí mo fi jòkó ó ní ta ló ṣe àmà bẹ́ẹ̀ òyìnbó àwọn ni wọ́n sọ pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí arajà lọ́wọ́ òyìnbó ni kò sí tó òyìnbó ò lè ṣe ntọ́ ọba wà rà lọ́wọ́ òyìnbó ni Islam fẹ́ tọwọ́ bọ̀ kí ló rà kí ló fẹ́ fi ṣe Islam fẹ́ tọwọ́ bọ̀ irú aṣọ owó ló rà àwọn ń ṣe tí wọ́n ti tajà fún wa wọ́n ti gbowó òyìnbó ló ṣe fóònù wọ́n ti tajà fún wa àti sanwó ẹ̀yìn tá a bá fi fóònù ṣe ó dìbì lẹ́jọ́ dáadáa ó lè dìbì lẹ́jọ́ bú fún yẹn àìwá dákẹ́ tí wà tọ́lọ́ ní wallahu yuridu an yatuba alaykum ọlọ́ni mi ọlọ́run kò sí tí mo fẹ́ ju pé kẹ́ ẹ̀ túbá lọ ẹni tí bá ń ṣe tẹ́lẹ̀ kó jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ kọ̀ọ̀kan mùsùlùmí January 1 kọ̀ọ̀kan mùsùlùmí January 1st kọ̀ọ̀kan mùsùlùmí ẹ fẹ́ yẹn náfìlà ni ẹ fẹ́ kóra yín jọ láti lè ṣàdúà kan ní kọ̀ọ̀kan Islam kọ̀ọ̀kan mùsùlùmí rárá bẹ́ẹ̀ Ọlọ́run ní wa yuridu alladhina yattabi'una shahawat Ọlọ́run ní gbogbo àwọn tó bá jẹ́ wípé wọn ò ní gbódodo kò sí táwọn fẹ́ tẹ̀lé tó kọjá àfẹ́ ẹnu tí wọ́n lọ wípé ẹni a máa ṣe àwọn gbádùn ń bẹ̀ àwọn arówó ń bẹ̀ lódodo ọ̀túnla yìí ọ̀la yìí májúmọ́ ọ̀túnla yìí ọjọ́ táwọn afá àkúnrowó ni àwọn tí wọ́n kálásà látòjọ ọjọ́ ọdún tí wọ́n ní àwọn náà ò ní dákẹ́ àìdákẹ́ wa Ọlọ́run wá ní ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما Ọlọ́run lèmi Ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá láwọn máa tẹ̀lé fẹ́nu èmi Ọlọ́run ó gúnrí ẹ̀mí wọn ní gúngúnrí tí ó lágbà ìyẹn ni pé kò síbẹ̀ tí lè sòdodo fún wọn tó wọn ò ní gbọ́ ìyẹn ni wípé tẹ́ ẹ bá Amẹ́ríkà wá táwa bá ní òsì inú ẹ̀sìn tẹ́ ẹ ní abá dóńdó pé ọlẹ́rìí ẹjẹ́ mùsùlùmí ọwọ́ sọ ẹjẹ́ wọn ọjọ́ ẹjẹ́ wọn ọyọ Ọlọ́run ló ti wí bẹ́ẹ̀ Ọlọ́run ní antamilu mailan asima èmi Ọlọ́run bẹ́ẹ̀ bá lẹ̀ ní gbódodo èmi Ọlọ́run wà lé yín jìnnà sódodo yẹn ẹ̀ ní rí gbọ́mọ́ ẹ̀rí tẹ́ fi ṣìnà tẹ́ fi dẹni ànù lẹ́ẹ̀mọ́ rí ìyẹn ni ó máa kílíà sí yín ẹ má jẹ́ ntẹ̀yìn àìwádákẹ́ wa náà ẹ má fọ́n rere
ẹ máa pariwo ẹni kí wọ́n jẹ́ ọ̀làpá lọ́dún yìí èèyàn mélòó nínú ẹ̀yin oníbídíà yìí ló lẹ pósítà lórí Facebook lọ́dún yìí pípé ọjọ́ báyìí làwọn afẹ́ yan náfìlà àti wa o aṣọ white ni ẹ sì wọ̀ wá ẹ̀yin náà lè lẹ́pẹ́ ẹ̀ lè pósítà mọ́ torí pé ẹni tó bá pósítà lọ́dún àwọn èèyàn lọ́dún yìí níbi tí ń lọ yìí àwọn èèyàn mọ comment lábẹ́ o lè ní ìtẹ́jẹ̀lẹ̀ ń wá you are among of them orúkọ tí bàbá yìí ọ̀sọ́ yìí làwọn èèyàn tó ráwọn èèyàn ti já wọ́n ti gbọ́n ìyẹn ni wípé tẹ́yìn kan bá ń sọ wípé ẹ máa wí tí àwa ò ní gbọ́ àwa máa pé ń tàn wí lápá àwọn àfáà súnà ọ̀dákẹ́ tí wọ́n bá ní ọlọ́run sì ní gbogbo tí ó sì mú àwọn àfáà tí ó mú wọn dákẹ́ ọlọ́run gbé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa lérí òdodo sẹ́rí Islam wà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hadisi tí Abi Sa'id al-Khudri gbà wá radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé la tatabi'unna sanadan man kana qablakum sibran bi sibrin shira'an bi shira'in hatta law dakhalu jurra dabbi la dakhaltumuhu faqulna ya Rasulullah al-yahud wan-nasara faqala faman Abi Sa'id al-Khudri radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn wípé la tatabi'unna sanadan man kana qablakum Ànábì ní ó ń búra lórúkọ àwọn ẹ̀yin èèyàn ẹ máa tẹ̀lé ojú pọ̀nà ìṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn kan kẹ́yìn ó tó dé kí Islam ó tó dé Christianity ti wà àwọn Yahudi ti wà àwọn ẹlẹ́bọ ti wà Ànábì wa Muhammad wá ní la tatabi'unna sanada man kana qablakum àwọn ẹni tí wọ́n ti ṣáájú ẹ̀yin kẹ́yìn ó tó dé Ànábì ní mo búra lórúkọ Ọlọ́run ẹ máa tẹ̀lé ojú pọ̀nà wọn ẹ máa follow lẹ́ẹ̀ máa ṣe siburan bi siburin wa shira'an bi shira'in ẹ máa tẹ̀lé wọn pẹ̀lú gbésẹ̀ bí wọ́n bá ti gbésẹ̀ lẹ́ẹ̀ máa gbésẹ̀ bí wọ́n bá napa ẹ̀yin náà napa Ànábì ní sallallahu alaihi wasallam hatta law dakhalu jurra dabbi kódà tí wọ́n bá kó sí wà gílẹ́ntì la dakhaltumuhum ẹ̀yin náà ó sì wọ bẹ̀ tẹ̀lé wọn ìyẹn ni wípé Ànábì ní ẹ̀yin mùsùlùmí kò ní sí difference láàrin ẹ̀yin àti mùsùlùmí àtàwọn tí kìí ṣe mùsùlùmí mọ́ wọ́n ti gba ìmúra wa lẹ́ni ìmúra wa di àfẹnitọ́ bá gbẹ̀sìn yìí tí ń bẹ̀rù àlìkìyàmà nìkan nínú obìnrin lẹ́rìí tí múra rẹ̀ ó yàtọ̀ lẹ́rìí nínú ọkùnrin tí múra rẹ̀ ó yàtọ̀ wọ́n gba aṣọ ọrùn wa wọ́n dá tí wọ́n bọ̀ wá lọ́rùn wọ́n gba àwọ̀ wa wọ́n gbé àwọ̀ wa bọ̀ wá lọ́rùn ẹ̀wọ̀ àwọn Yorùbá kì í ṣẹ̀ṣẹ̀ Yorùbá nìkan ẹ̀wù kárí ayé lẹ́ni àtàwùsá ni ó àti gbéra ni ó àtẹ̀dó ni ó àti Yorùbá ni ó kálukú tó dé èèyàn dúdú wọ́n fẹ́ sọra wọn dé èèyàn pupa mo wà lọ́spítà ní Kano lánàá ní tíṣ hospital ní gbogbo òyà àná Kano ni mo wà nínú hospital yìí mo wá rí tí wọ́n ń fáwọn kan tíyẹn bá ń bẹ lálàáfíà tí ó bá gbìyànjú kó máa lọ bí hospital wò kó máa lọ sí prison wò láti máa lọ bí àwọn tí wọ́n bẹ̀lẹ̀ wọn wò ọ̀ ní màpọ̀lọ̀ sóre fún ọ wàláhì asim mo bá èèyàn bẹ̀ tó last dent tí ò lè torí tí wọ́n sì tẹ kalẹ̀ owó táwọn hospital béèrè fún wọn ò tí ì sanwó yẹn yẹn sì ń bẹ́lẹ̀ ó sì sùn bẹ̀ mọ́júmọ́ ibi tí ń lọ kọ́ yẹn ibi tí ń lọ ni wípé ẹnìkan wọ́n wà ń bẹ̀ ó ti bóra buhaya ó ti bóra kọjá là láì rẹ̀ òun náà retí àìsàn wa kọlù kò sí àìsàn yìí mo wá rí wípé bí mo ti rí yìí ìtọ́jú àìsàn yìí ó le tó jẹ́ ó tẹ́ bá ti wọlé gan yìí ó ti àìsàn ó ti wà flash kọjá àwọn èèyàn pọ̀ nínú hospital yẹn àmọ́ tiẹ̀ nítorí pé ó ti bóra kọjá là kálukú òyìnbó wọ́n gba ìmúra wa wọ́n gbé tí wọ́n bọ̀ wá lọ́rùn kálukú bẹ̀rẹ̀ sí détail láì Beyoncé kálukú bẹ̀rẹ̀ sí logo láì jẹ́ pójú ń dùn ọ́ tí wọ́n ti recommend ìgò fún ọlọ́sípítà ó ti bẹ̀rẹ̀ sí logo ó ti bẹ̀rẹ̀ sí kí gbogbo dú kọta kó sẹ̀rí àwọn lè logo wọn kàn fi ìyẹn ló fún wa títí kálukú ń bóra Ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé ẹ tẹ̀lé wọn àtàlù dákàlù jurra dabbi la dakhaltumuhum kódà tí wọ́n bá wọlù ìwò agilintí ẹ sì tẹ̀lé wọn wò Ànábì sallallahu alaihi wasallam Allahu akbar ìsẹ́rí agilintí nínú ẹranko tó lágbà nínú ẹranko tí tẹ́ bá lé agilintí tó bá sáwọnú hù tẹ́ bá dáná sí kò ní jáde tẹ́ bá bomi sí kò ní jáde agilintí faramọ́ kẹ́ máa dáná sínú hù kó wọ́n kú sínú hù yẹn dán kó wọ́n jáde kẹpàn
ìyẹn ló bí gbogbo ẹni tó bá fẹ́ kọ́sẹ̀ àwọn tí kìí ṣe mùsùlùmí tí sì ń pera rẹ̀ ní mùsùlùmí kẹ́ ẹ tó rí tọwọ́ rẹ̀ gbà ọ̀nà ó jìn, kẹ́ ẹ tó sọ fún un pé kò sínú ẹ̀sìn padà ń bẹ̀, torí yóò máa rí wípé bó wọn bá ṣe òun ò ní báyé mu lẹ́fì máa ráwọn àfáà lẹ́nì. àwọn sọ̀hábà wa ní faqulna ya Rasulullah al-yahudu wan-nasara, wọn ní sí àwọn yahudi lọ́n sọ̀rọ̀ pẹ̀ ní àbáwọn nasara. Ànábì ní faman, tí ó bá jẹ́ yahudi tí ó jẹ́ nasara, ta ni mo tó fẹ́ sọ̀rọ̀ nípa yìí? Àwọn méjèèjì ni àwọn Júù àtàwọn Christian. Ànábì lẹ ti jọ wọn tán, ìṣe wọn kò sí nǹkan kan náà àwọn mùsùlùmí. Àwọn lani kákẹ́nu tánú mọ́sálásí ká jáde wọ́ọ́rọ́ kíkẹ́nu kó sí àsìkárò ní jẹ́jẹ́. Wọ́n fi wọ́n lùlù tí wọn, àwa náà padà kọ́pì wọn kún lù wọnú mọ́sálásí lónìí. Sẹ́ẹ̀ tí wọ́n ti lùlù mọ́sálásí ni. Ṣé kò ìdọ́dọ̀ ti ní àbí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní last year. Mo ní ẹ lọlẹ̀ Haúsá bó ni wọ́n ti ń ṣe wọn kò sí January pé ẹnìkan ní yan náfìlà. Gbogbo náfìlà tẹ́ ẹ bá rí nílẹ̀ Haúsá Yorùbá ni gbogbo wọn. Àwọn oníranú, àwọn onírèpé, àwọn òpónú. Àwọn ni wọ́n máa yan náfìlà. Mùsùlùmí la Haúsá, mùsùlùmí la àwọn ìgbéra, mùsùlùmí bẹnu àwọn Ẹdó, mùsùlùmí bẹnu àwọn Doma, mùsùlùmí bẹnu Tápà, wọn kì í yan náfìlà yìí. Yorùbá lẹ́ẹ̀rí wọ́n máa kóra wọn sódì, wọ́n máa yan náfìlà lódì náfìlà tí ò lẹ́rìí tọ́rọ wọn àtànábí ọbẹ̀ wọn sẹ́yìn nìkan ni mùsùlùmí lágbàáyé. Mo sọ yí lẹ́sí ọmọ tí mo lọ ọmọ òpónú yẹn ó bẹ̀rẹ̀ sí comment ó bú ègbú tó kọjá là tí kì bá jẹ́ wípé àwọn ọ̀la nìyẹn wípé bí kì jẹ́ pé torí àníyàn ẹ̀sìn pé bí tí ń lọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wájà bíra wa. Mo ka comment àwọn èèyàn díẹ̀ lẹ́nìí, wọ́n ní àwọn NASFAT wa lọ́dún yìí wọ́n ní lọ́dọ̀ tàwọn o àwọn close, wọ́n ní lọ́dọ̀ tàwọn kò sí pé yẹn kò sí náfìlà January 1st kankan lọ́dọ̀ àwọn. Ìyẹn ni pé tàájúdì tiwọn tàájúdì ò sí fún NASFAT mọ́. Àwọn bẹ̀rẹ̀ sí dúpẹ́, àwọn èèyàn ń bá NASFAT dúpẹ́ láì tẹ́ dáàmú bí ọkọ̀ tẹ́ ẹ̀rẹ́ ludò bá arí yíyọ, àwọn èèyàn wọn bá yín dúpẹ́ pé abá NASFAT dúpẹ́ ọ̀rọ̀ mi á padà yíya lọ àwọn alásàlátù yìí. NASFAT ni o, Kọ̀ríbù ni o, Nàwárù dínì ni o, Ansárù dínì ni o, sẹ́ẹ̀rí tí wọ́n bá ti dá súnà lẹ̀ ìsìlámù lẹ̀ Yorùbá ó dà. Táwọn NASFAT yẹn tí wọ́n bá ti padà sórí súnà tó ráwọn ni wọ́n pọ̀ jù, àwọn Nàwárù dínì ni gbogbo wọn ló kọ́ wọn yẹn Yorùbá náà lónìí gbogbo ẹ̀. Nàwárù dínì London, t'Amẹ́ríkà àwọn òní, Sáúsà lẹ̀ bá ń bẹ̀, Ansárù dínì Germany, Sáúsà lẹ̀ bá ń bẹ̀, Yorùbá náà ni. Wọ́n ní dìkẹ́ yọ sálàyé bẹ́ẹ̀ tí yọ ikú ohun tó kù tẹ́ yọ náà tó kù ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ mi fẹ́ kọ́ papọ̀ in tó bí tò nílẹ̀ wípé kí ni tàwa mùsùlùmí pẹ̀lú New Year kọ̀ọ̀kan mùsùlùmí torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé man tasabbaha bi qawmin fa huwa minhum, àwọn ni wọ́n lọ́dún wọn kọ̀ọ̀kan mùsùlùmí rárá. Ànábì ní bẹ́ẹ̀ bá kọ́ sí àwọn àjọ kan ẹ̀yin ló sì dára wọn. Ẹja bẹ̀rẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá gbọ́dọ̀ jáde báyìí pé kí ní tẹ́fẹ́ ṣe yóò sínú ẹ̀sìn ẹjá wọ́n bẹ́ẹ̀ wọ́n máa wá ní ẹni ò sínú ẹ̀sìn ni sọ́dá ká lu ọdún kan ẹ̀wò 365 days àbí ọ̀dà ìpín lọ́wọ́ láàrin ọdún kan ká wá lu ọdún kan yípo ká má wá dúpẹ́ orí tó o bá jẹ́ mùsùlùmí gidi tẹ́lẹ̀ ni ọmọ wípé tí mùsùlùmí bá sùn láàárọ̀ tó bá sùn lálẹ́ tó bá jí láàárọ̀ mùsùlùmí gidi mùsùlùmí tó máa ti ń ṣe kò ní nà pàpà báyìí kó wá ní ọkùnrin dìde ntọ́ wí ni pé alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur, alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Ìyẹn ni wípé Ọlọ́run mo dúpẹ́ ọ̀pá mi lálẹ́ àná ó sì tún jí mi láàárọ̀ yìí mo dúpẹ́ o àmọ́ bó ti wò ó lè pẹ́ tó ọ̀dọ̀ rẹ náà ní padà bọ̀. Ìyẹn ni pé tí mùsùlùmí bá sùn láàárọ̀ lálẹ́ tó bá jí láàárọ̀ yóò dúpẹ́ fọlọ́run. Ìyẹn tí kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ náà wípé jójúmọ́ ni mùsùlùmí ń dúpẹ́ oore. Mùsùlùmí gidi ò gbọdọ̀ sọ di dúpẹ́ oore ẹ̀mí ẹ̀ di ọdún kan pé bọ́dún kan bá wá yípo òun wà dúpẹ́ oore. Bá a bá sùn tá a bá jí Allahu akbar Allahu akbar sẹ́ni tí ń wú eléyìí lójoojúmọ́ láàárọ̀ tó bá ti jí ǹjẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ nídìí pé tó bá wá di tọ́dún kan bá wá yípo kó ṣẹ̀ṣẹ̀ wá pèrò jọ pé ẹ̀jẹ̀ á dúpẹ́ pé Ọlọ́run gbẹ̀mí wa kọ̀ọ̀ká mùsùlùmí kọ̀ọ̀ká wa mùsùlùmí ìtọ́ka wa mùsùlùmí ni ká dúó níbàámu sí kí l'Ọlọ́run bá wí kí l'Ànábì wa Muhammad wí sallallahu alaihi wasallam torí pé tabalọ́nà Suratul Furqan aya 72 sẹ́tẹ̀ ní kí n tó lọ bẹ̀yẹn sẹ́rí látara ká jẹun Christmas àbí ká sọdún January 1st àbí gbogbo ọdún táwọn Christian àwọn òyìnbó bá mú wá torí ọ̀pọ̀lọpọ̀ tó bá tọ̀dọ̀ àwọn òyìnbó wá àbí tó wá láti Rome ní o gbogbo bí tó bá ti wò lè wá ní o sẹ́rí kìí ṣe ọ̀nà méjìlá gbà fi ka oṣù ó ti yí ẹ̀yin mùsùlùmí
Islamic calendar wà ó yẹ yín bí àbí ó yẹ yín bẹ́ẹ̀ Gregorian calendar wà bẹ́ẹ̀ làwọn India náà tún wá ní báwọn náà ti ń ka oṣù tiwọn àwọn Abasa àwọn náà ní báwọn náà ti ka tiwọn country kọ̀ọ̀kan ní tiwọn àwọn méjì ló borí ẹ̀ jù ó náà ní Islamic calendar àti Gregorian calendar méjèèjì yẹn ló borí ẹ̀ jù sẹ́wárí tó ń ti bẹ́ẹ̀ tábàlọ́ katira yìí iqtida'u siratil mustaqim mukhalafat ashabil jahim afawa àgbà Sheikh Ibn Taymiyyah rahimahullah ló ṣe Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah sẹ́rí ti Sheikh al-Islam ní sẹ́rí gbogbo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ subhanallah èyàn ní katira yìí mi rò pé tírà kan bẹ lágbàáyé mọ́ táwọn èèyàn ti ń gbìyànjú lẹ́yìn wọn tó ṣàlàyé nípa bá a ti lè bá wọn Christianity lò kí lọ́dún tiwọn kí lọ́dún tàwa mùsùlùmí báwo ni múra tiwọn báwo ni múra tiwa sẹ́dínú tírà yìí bàbá wa àgbà bàbá Sheikh Salih Usaimin rahimahumullah bàbá yìí náà ti jáde láyé Sheikh al-Islam Ibn Taymiyyah náà ti jáde láyé bàbá tó wà kọ tírà yìí àwọn ti jáde láyé ń sì ó ti súnmọ́ 800 years báyìí bàbá wa àgbà táwọn kọ tírà yìí tí wọn ò tí ju bí 16 to 17 years táwọn jáde láyé lọ àwọn wá ṣe sẹ́rù tírà yìí téèyàn bá ka tírà méjèèjì yìí pẹ̀lú bẹ̀rù Ọlọ́run pé mo fẹ́ sin lọ́hùn sẹ́ni gbogbo ẹ̀ títàṣẹ́ mọ́ wá ìṣẹ́kẹ̀ àṣẹ àrí ọlọ kí Yẹhudi kan ẹ wá ní ẹ̀yẹn jòkó síbí ẹ máa jẹ sẹ́ni gbogbo yẹn àwáwí ni àfáà tí wọ́n fi ń sẹ̀rí ní Egypt tí wọ́n lọ kí àwọn Yẹhudi kan sílé yìí àwọn àti àfáà yìí tẹ́lẹ̀ àkídà àti bàbá yìí yàtọ̀ bí bàbá yìí bá lọ báyìí àwa lè lọ báyìí ọpọlọ sẹ́rí mi ìfẹ́ tọwọ́ bọ̀bẹ̀ yẹn púpọ̀ torí àwọn tí wọ́n mọ amátírà yìí ọmọ sàǹfààní púpọ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah bàbá yìí ní yóò dùn mọ́ mi kí á tẹ̀lé mi dáadáa sáà ń tẹ̀lé mi dáadáa tábàlọ́ katira yìí dáadáa ìyẹn iqtida'u siratil mustaqim mukhalafat ashabil jahim ìyẹn ni pé ọ̀nà tọ́tọ́ pọ̀n tá a fi lè yapa sáwọn èrò ná báwo ni mùsùlùmí ò sí ní dọ́mọ ná ìtumọ̀ tírà yìí nìyẹn báwo ni mùsùlùmí ò sí yapa sí gbogbo àwọn tọ́lọ̀ ti gégùn lé wípé ẹ̀yin o iná lẹ́yìn ń lọ torí pé tẹ́ bá lọ wo Suratul Furqan Ọlọ́run ní walladhina la yas'aduna shura wa ishammaru bilagwi marru kiraman Ọlọ́run ní walladhina la yas'aduna shura Ọlọ́run ní gbogbo àwọn tó jẹ́ wípé wọn kì í jẹ́rìí irọ́ wọn yìí jẹ́rìí irọ́ Ọlọ́run wá ní wa ishammaru bilagwi marru kiraman Ọlọ́run ní tí wọ́n bá fẹ́ kọjá níbi nǹkan tí ọ̀dá níbi ìsọkúsọ ìwíkúwí gbogbo ọ̀rọ̀ ọbú marru kiraman Ọlọ́run ní àwọn kọjá ń bẹ̀ pẹ̀lú ọ̀wọ̀ wọn kọjá ń bẹ̀ pẹ̀lú àpọ́nlé ìyẹn ni pé táwọn àwọn tí kìí ṣe mùsùlùmí bá ń gbé nǹkan kan tó takò ẹ̀sìn tiwa bá wa àwọn àfi wọn lẹ̀ kọ̀ọ̀kan wa wallahi mi ọ̀ràn tí máa pè ní tèmi ọ̀la lèmi kọ́kọ́ rò pé bọ́yọ̀ ọ̀la ni 30 tọ́tọ̀lá máa jẹ́ 31st tí Thursday ọmọ wa jẹ́ 1st January èmi ọ̀ràn tí mo ti sọ níbẹ̀rẹ̀ mo ní road safety ló mú mi lẹ́nì mo ń drive mi wà rántí lu bẹ́ẹ̀tì náà bá mú mi ibi tó wọ́n búkù mi o ibi tó wọ́n fún mi búkì lọ́wọ́ ibẹ̀ náà tó wọ́n á bèrè pé kí ni déètì ẹ̀ ní náà wọ́n lè ní onímọ̀ ní 30 ìyẹn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ibẹ̀ ni mo ti wá rántí wípé gbogbo ọ̀rọ̀ ló nígbà tí bá ní kí n sọ̀rọ̀ yìí dọ̀la yọ máa pẹ́ tọrọ ọ̀la náà ní náfìlà tọ́lọ̀ àtàná bí ọbẹ̀ wọn yẹ ọ̀la náà ni wọ́n yàn káwa náà tó wọ́n máa bẹ̀rẹ̀ wá sí lálẹ́ ọ̀la àjẹpẹ́ àjọ ń kóyọ̀ sí nìyẹn kódà bí yẹn bá níwà sí tí ó ṣe lọ́la ọgbọ́dọ̀ sí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ bọ́wọ́ sani kódà yóò dùn kéèyàn má ṣe lálẹ́ kó má dàbí pé wọn náà ń kóyọ̀ sí ẹjọ́ ń ṣèdùnnú nìyẹn ẹ fi wọn lẹ̀ ẹni tí ó gbọ́ Ọlọ́run ní gbogbo àwọn tó jẹ́ pé tí wọ́n bá ń àwọn tí kì í jẹ́rìí irọ́ wọ́n ìṣàbọ̀rù bilagwi marrun kiraman tí wọ́n bá sì kọjá bí nǹkan tí ọ̀dà ntọ́lọ́lá gbọ́dọ̀ débẹ̀ nǹkan tọ́lọ́ lóhùn òfẹ́ yóò máa ṣẹlẹ̀ yóò máa bá wa láyé àwa láàmà ọmọ kíláàsì nú ẹ̀ afáwa àgbà Ibn Taymiyyah rahimahullah bàbá yìí ní la yahillu lil muslimin kò tọ́ fún gbogbo mùsùlùmí an yatasabbahu bihim fi shay'in mimma yaktasu bi ayadihim gbogbo tí wọ́n bá pè lọ́dún àwọn tí kìí ṣe mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àwọn Christian bàbá yìí ní mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ o àìgbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ o la min ta'amin àgbọ́dọ̀ jẹun oúnjẹ ọdún wọn wala bi ayadihim la min ta'amin wala libas àgbọ́dọ̀ jẹun wọn àgbọ́dọ̀ wọṣọ wọn aṣọ tí wọ́n bá rán fún ọdún wọn mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn wọ̀ ọ̀rọ̀ àwọn àfáà yìí wọ́n lẹ́sìn jèmí yẹn lọ wọ́n gbọ́ oyé jèmí yẹn lọ
ìmọ̀ wọn jìdòjé ní yín lọ kọ́dà ju àwọn àfa àtẹlẹ máa fi sẹ̀rí ọ̀rọ̀ lé ní torí tíra àwọn àfẹ́ eléyìí là wà ń kà tá a fi ń sẹ́sì àwọn àfa àtẹlẹ lò lẹ́rìí lónìí àwọn òní tíra mélòó wọn ní bẹ́ńtà ọ̀rọ̀ ẹ̀sìn ò lè rújú tá àwọn àfa àtẹlẹ lò lé ní pé ẹ̀ àfa àkálọ́bì kan ìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn ò lè dàdú mọ́ wa lọ́wọ́ káwọn wá ní tíra àwọn làwọn máa kà ẹ lọ ka tíra yìí dáadáa gbogbo àwọn tá a bá jọ ń bẹ lórí ètò iqtida'u siratil mustaqim mukhalafat ashabil jahim ẹ lọ ka sẹ́rù ti baba Uzemini sẹ́rí rẹ̀ tí baba sẹ́rí nínú tíra tó sọ̀rọ̀ nípa ká jẹun Christmas àbí ká jẹun New Year àbí kí ni ìbáṣepọ̀ láàrin mùsùlùmí àtàwọn tí kì í ṣe mùsùlùmí mi tí rò pé tíra kan bẹ lórílẹ̀ ayé tó ju àwọn tíra yìí lọ mi tí rò bẹ́ẹ̀ gbogbo tíra táwọn yẹn bá tún kọ wọ́n yà máa mú nínú ọ̀rọ̀ àwọn afá yìí èyí pé ẹnìkan ti fún wa lẹ́rìí òun ni a máa jẹun lọ ebi ní pa ọ́ tẹ́lẹ̀ bébí bá ń pa ọ́ ni máa jẹ́ bẹ́ẹ̀ yìí bá lẹ́rìí pẹ́ẹ́fẹ́ wo kó àánú àwa lẹ́rìí wípé ọ̀nà àánú ní ọ̀nà àmà ní alẹ́rìí ẹnà kásẹ́rì yìí bàbá Uzemini ni wọ́n ṣe bàbá yìí kó àwọn ẹ̀rí wá wọ́n ní Sheikhul Islam Ibn Taymiyyah ìgbà táwọn sọ̀rọ̀ tiwọn àwọn wá ní ẹ̀rí tiwọn fún ìwádìí tàwọn lóde òní bàbá yìí wá ní wọlẹ̀tìsáàl bàbá yìí ní níjọ́ tí wọ́n bá ń sọdún mùsùlùmí ọ̀dà kí mùsùlùmí níjọ́ náà ẹ̀fẹ̀ rò pé ọ̀rọ̀ ìfẹ́ ọ̀fẹ́ ju àsọgbọnú kó sì lè bá a dáa ni wọ́n fi sọ bàbá yìí ní wọlẹ̀tìsáàl kọ́dà níjọ́ ọdún wọn ọ̀dà kọ́ ọmọ wẹ̀ níjọ́ náà pẹ̀lú torí tó ọba wẹ̀ ọ wọṣọ tuntun bọ́ ọba wọṣọ tuntun ẹjọ́ kóyọ̀ sínú bàbá yìí wá ní wọ́là ìkọ́ọ̀dì nìhìrán má bá wọn yín báńgà o má fọmọ rẹ kó yín báńgà o wọ́là tabtil àádà bàbá yìí ní gbogbo àwọn àṣà burúkú níjọ́ náà má bá wọn ṣe o yóò dùn mọ́ mi kẹ́ tẹ̀lé mi dáadáa mi máa àìsàtìn níbi oúnjẹ tí wọ́n bá sè fún ọdún wọn jọ́ náà wọ́n náà má bá wọn gbé kókó ráìsì kaná o àwọn ìbáàdà àbí gbogbo tí wọ́n bá pè lẹ́sìn níjọ́ náà wọ̀gá yìí sáàlì àbí gbogbo tó bá jọmọ́ sẹ́ẹ̀rí tẹ́ bá lọ kátìrà yìí dáadáa ọ̀rọ̀ jìnnà tí bàbá yìí tí wọ́n fi ṣàlàyé nípa ọdún wọn yẹn gan àgbáyé tí wọ́n yìí kò sì tako súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí wípé tá bá lọ wo hadisi tí ó wà ní Abu Dawud Anas ibn Malik radiyallahu anhu ló gbà hadisi kan wá hadisi gbọ́dọ̀ kílíà sí gbogbo mùsùlùmí sẹ́rí tí a bá ka gbogbo hadisi tẹ́lẹ̀ yìí ó bá tún kílíà fún yàn bígbà tí Ọlọ́run parí ìsọnù léyàn lérí ni Anas ibn Malik radiyallahu anhu ní qala ó ní qadima Rasulullah sallallahu alaihi wasallam Ànábì wọ Mákà Ànábì wọ Madina ó ní nígbà tí Ànábì wọ Madina wala yawman yal'abuna fihima àwọn Madina ní ọjọ́ méjì tí wọ́n máa fi ṣeré ọjọ́ ìlọ́jọ́ ayọ̀ tí wọ́n faqala ma thani al-yawman Ànábì wá ní faqala ma thani yawmani èwo lọ́jọ́ méjì tẹ́ yọ́ lẹ̀ tẹ́ fi ṣeré qalu kunna nal'abu fihima fil jahiliyyah Anas ibn Malik wá ní láwọn bá dá Ànábì lóhùn wípé àwọn sàhábà tí wọ́n fọdún ọjọ́ méjèèjì ṣeré bá dá Ànábì lóhùn pé ká tó gbà Islam bá àti máa fi ọjọ́ méjì bá àti máa fi ṣeré ni ọjọ́ méjèèjì tó rí tá yẹ sọ́tọ̀ yìí láàrin ọdún kan yìí àwa máa fi yayọ̀ ni faqala Rasulullah sallallahu alaihi wasallam Ànábì bá dá wọn lóhùn wípé inna Allah qad abdalakum bihima khayran minhuma Ọlọ́run ti fi nǹkan méjì pààrọ̀ fún yín ọjọ́ méjì tẹ́ yọ kalẹ̀ tẹ́ fi ń ṣeré yìí torí ẹlòmíì tí máa dàrú máa lójú ni wípé January 1st kí ló lè ń bẹ̀ ká dunnú ká kéyìn ó báwọn ẹran fún máa kó ẹnìkan ò ní kẹ́ bá Christian jà ẹnìkan ò ní kẹ́ yọgi tí ẹnìkan ọ̀bọ̀rọ̀ gbógun tẹnìkan lópin ìgbà tí wọ́n bá ti di ọlọ́wọ́ ẹ̀sìn kẹ́ẹ̀sì sòdodo ìyẹn ò ní kí Christian tó bá fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ó má nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ Christian gan ọmọ túmọ̀ ọdún táwọn ń ṣe yìí ẹ̀yin mùsùlùmí ló yẹ kẹ́ ẹ wá ṣàlàyé pé ọdún yìí ò kò ní pilẹ̀ ẹ wo ní báyìí yìí ẹ wo nú ẹ kílẹ̀ rí ẹ tí wọ́n bá ti rẹ́rìí ẹ̀jẹ̀ ó yé wọn ni pé ìranu táwọn èèbó kó wá ni àwọn Róòmù ni wọ́n kó wá àwọn bàbá yín lẹ̀ Yorùbá ọmọ tẹ́lẹ̀ wọ́n kó wa lẹ́rú títí wọ́n fi gbà wọ́n kí eléyìí náà bọ̀ wá lọ́rùn túláàsì ni ó ṣeéṣe kọ́ gbọ́n yín kò ní ṣe mọ́ ẹ̀mú díẹ̀ wọnú ẹ̀sìn Islam nù àmọ́ yín ẹja jẹun wọn ní tẹ́ ẹ fẹ́ mú wọnú ẹ̀sìn mọ́ sọ níjẹ tàbí níjẹrin mo ní òní kọ́ídà àlọ́gọ́yà tubadulu al-wasila bẹ́ẹ̀ sì ni àwọn onímọ̀ ní àlọ́gọ́yà la tubadulu al-wasila ẹ̀ lè fi ẹ̀tàn ntí ọ̀dà kẹ nítorí pé ẹ fẹ́ ṣe ntọ́da ẹ fẹ́ pè wọ́n sẹ́sìn kẹ wá gbọ́nà tí ọ̀dà mú wọn ẹ fẹ́ gbọ́nà tí ẹ fẹ́ sọ wọ́n di mùsùlùmí
ẹ wá rí pé kẹ́ ẹ jẹun tọ́lọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹun ìyẹn ló pè yín ni wọ́n fi mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn ẹlẹ́tàn nìyí ìkà nìyí ìsàkánà tàlàgọ́yà mashru'a labuda an yakuna wasila mashru'a tó bá jẹ́ pé nítorí Ọlọ́run lẹ fẹ́ fi torí ẹ̀ pé wọ́n ṣẹ̀sìn pé ìsìlámù ló jẹ yín lógún tó bá jẹ́ pé ìsìlámù ló jẹ yín lógún ó yẹ kẹ́ jó yé wọn ni kí ni mini January ẹ lọ béèrè February ní mini báwa náà ti ní mini fún tiwa a ní mini fún Muharram a ní mini fún Safar gbogbo ẹ̀ ló nítumọ̀ tó sì yanjú àtẹnujẹ wa fẹ́ kó bá yín Ànábì ló sọ fáwọn ará Madina nígbà tó bá wọn yìí ọba wọn tán fọjọ́ méjì ṣeré Ànábì wá ní kí lọ́jọ́ méjì tẹ yàkalẹ̀ tẹ́ fi ń ṣeré yìí wọ́n ní káwọn tó gbà Islam àbáwọn tí máa fọjọ́ méjì yẹn táwọn yẹ ọjọ́ méjì sọ́tọ̀ nìyẹn Mother Day Children Day tí wọ́n fún wa kò síbẹ̀ tẹ́lẹ̀ báwọn bá tiẹ̀ wá ní nítorí pé àwa wà lóko wípé kì í ṣèjọba Islam là ń lò àmọ́ bá wọn lò tó ti bànújẹ́ ni pé tí wọ́n ṣe yóò sì tẹ́ wa lọ́rùn torí wọ́n takò ẹ̀sìn wa àmọ́ àlágbára Ànábì wa ní sallallahu alaihi wasallam gbọ́dọ̀ sí ma inna Allaha qad abdalakum bihima khayran minhuma Ọlọ́run ti fi nǹkan méjì tó lóore fún yín nǹkan méjì tó lóore ju ọjọ́ méjèèjì tẹ́ yọ kalẹ̀ tẹ́ fi ń ṣeré wọn Ọlọ́run ti fi rọ́pò rẹ̀ fún yín lọ Ànábì wa ní àkọ́kọ́ yawmal adha ọjọ́ Iléyá wa yawmal fitri àtọjọ́ túnú àwẹ̀ kí ló dé tó bá jẹ́ pé Ànábì ní pé ṣèdéré lẹ́ fi ń ṣe ẹ máa bá ti yín lọ kò di ọdún Iléyá lọ́wọ́ kò di ọdún àwẹ̀ lọ́wọ́ ajẹ́pọ́dún di mẹ́rin nù kí ló dé tá Ànábì lẹ́ gbọ́dọ̀ ṣe mọ́ torí pé qad abdalakum khayran minhuma Ọlọ́run ti fi nǹkan méjì bádà mbẹ́ ní kéwú yẹn àmọ́ bàtà ẹ fẹ́ jẹun òfò tẹ fẹ́ jẹun ránù tẹ fẹ́ wọṣọ ẹ̀sìn kéwú wá dàrú máa yín lọ́wọ́ ẹ máa fó làwù ní àwọn àfa àkájẹ lọ kí ẹnìkan o àwọn wí fún yín ẹ̀yin alákatakítí rìhábí ta ni rìhábí nínú àwọn àti ẹni tí ń sòdodo àtẹni tí ń parọ́ ta ni rìhábí ta la jàdú lógun ẹ̀yin tẹ́ ń dá àwọn èèyàn lógun ẹ̀sìn ẹ fẹ́ gba ẹ̀sìn lọ́wọ́ àwọn èèyàn ẹ fẹ́ bẹ̀sìn wọn jẹ́ a ní ọdún méjì tó yanrantí ọdún Iléyá ọdún àwẹ̀ ẹ má jẹ́ àtàrà wa àwọn Christianity tí wọ́n bá wa gbààwẹ̀ Ramadan bẹ́ẹ̀ àmì ẹlòbí wọn léèrè àníyàn tí wọ́n fi ń gbààwẹ̀ ni pé àwọn rò pé gbogbo ẹ̀sìn tá à ń sìn àdúrà ní gbogbo ẹ̀ Christianity tí bá ń gbààwẹ̀ Ramadan ń gbà nítorí kó lè bá àríṣẹ́ Christianity tí bá ń gbààwẹ̀ Ramadan ń gbà nítorí wípé ibiṣẹ́ tó wà tí wọ́n má bàa dáa dúró àníyàn ti ẹnu kò retí àlìjánnà ń bẹ̀ ẹ lè béèrè wọn ò retí ẹ̀ Christianity tí bá ń kí wa kú ọdún Iléyá àwọn rí wípé ọjọ́ yẹn ọjọ́ kan pàtàkì téèyàn fi ṣàdúà ní àwọn orí lọ́jọ́ ẹ̀sìn wọ́n kàn rí pé ọjọ́ téèyàn ṣàdúà ní ń wọ́kọ yóò wá bẹ náà níjọ́ náà kọ́ lọ́wọ́ sọkọ̀ ọ̀dùnnú fún un ilé obìnrin kan kó lè bá a bọ́ sí. àmọ́ pé bóyá àníyàn sí pé Ọlọ́run ní apẹran ẹ̀sìn ní la hawla wala quwwata illa billahi ẹ̀yin mùsùlùmí ní ọjọ́ tó yẹ kọ́ lọ́ mọ́ wa lá kàtẹ́ mọ́ ríro bọ́bá wa rí bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ọdún yìí ọjọ́ méjèèjì ọdún tí wọ́n yà kalẹ̀ yìí afáwa àgbà Ibn Taymiyyah rahimahullah sẹ́rí ó tó bá ní nínú jẹ́ díẹ̀ àfẹni tí ọba gbẹ́sìn yé lókù torí wípé nígbàtẹ́ wá fún àtàtẹ́ fún sórí Facebook èyàn ni a máa jẹun ẹni a máa sọdún sẹ́fẹ́ ẹ̀yìn ẹfẹ́ àlàáfíà lájọ wà ẹjájọ gbé ìgbé àlàáfíà kan kò tayọ ká sòdodo fún wa kájẹ́ kí n gbódodo yé ntọ́lọ̀ ọba wí ni ntá Nabi sallallahu alaihi wasallam wí ni ẹ̀sìn tí wá ní lakum dinukum waliya din ṣèbọ́lọ̀ náà wí bẹ́ẹ̀ Ọlọ́run náà wí bẹ́ẹ̀ pé tí wọ́n bá pè lẹ́sìn lọ́dọ̀ wọn sẹ́rí ìpìlẹ̀ ọdún ayọ̀ gbogbo mùsùlùmí gbogbo ọjọ́ tó lọ́wọ́ fi kalẹ̀ fún mùsùlùmí pé ká fi yọ̀ ọjọ́ Iléyá mùsùlùmí ò gbọdọ̀ gbààwẹ̀ ńjọ́ náà inú rí ò gbọdọ̀ dùn títí kọ́dà kọ́ di àwẹ̀ ò gbọdọ̀ gbà ńjọ́ náà ò ní gbalada nítorí pé ọjọ́ ìdùnnú ni ìdùnnú tá a wọṣọ tuntun tá a tún gbalada ọdún àwẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ gbààwẹ̀ ńjọ́ ọdún àwẹ̀ ọjọ́ téèyàn ó wọṣọ tó dùnnú tó jẹran sọ̀kọ̀sọ̀kọ̀ subhanallah tẹ́ dara ìsìnkú mẹ́wàá tẹ́ máa gún yẹn tẹ́ jẹ́rí Allahu akbar tẹ́ máa rọṣẹ̀ mọ́ tọ́lẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ọjọ́ ọdún ni ọdún yìí tún wá níládánú ọdún tá a ṣe tá a tún gbalada bẹ́ẹ̀ ni ọjọ́ Jímọ̀ ọdún lòun náà fún gbogbo mùsùlùmí ló fi tún wánu sẹ̀ríà mùsùlùmí ò gbọdọ̀ dáwọ̀ ẹjọ́ Jímọ̀ gbà pé inú mi dùn mo fẹ́ gbàwẹ̀ ẹjọ́ Jímọ̀ gbọdọ̀ gbàwẹ̀ ẹjọ́ Jímọ̀ ọjọ́ ọdún ni ọdún tá a ṣe tá a tún gbalada eléyìí tí wọ́n fẹ́ ṣe yìí kí ni ìpìlẹ̀ yìí ǹjẹ́ tẹ bá kí wọn kú ọdún sẹ́ gbalada
ǹjẹ́ tẹ́ bá jẹun wọn ǹjẹ́ gbalada ǹjẹ́ tẹ́ bá bá wọn kóyọ̀ sí ǹjẹ́ gbalada torí wípé ìpìlẹ̀ ẹ̀sìn ni wípé ká ẹ béèrè kí ni ìpìlẹ̀ àwọn èèyàn wá ń béèrè wípé wọ́n ní káwọn ọmọ yẹn náfìlà kí ló ń bẹ́ẹ̀ bí náfìlà torí pé kò lè takọ̀lá káyẹ̀ lómi pé náfìlà làwọn fẹ́ yàn o wọ́n tó ní káwọn ọmọ yẹn náfìlà káwọn ọmọ ṣàdúà èmi lè sọ lọ́run tí mò ń dájọ́ Olúwamúyìwá Akínládé onísọ́lọ́ ọ̀nẹ́mìnà tí mò ń dájọ́ mi ì dájọ́ àwọn ń ṣàlàyé ẹ̀sìn ni ẹ̀sìn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ táyì bá lẹ́rìí tó takun táwa ń wí lẹ́yìn wa mú wa mùsùlùmí kankan ọ̀gbọ̀dọ̀ bá náfìlà tí mùsùlùmí fẹ́ yàn lọ́la mọ́júmọ́ ọ̀túnla làwa ń béèrè torí nígbà tá à ń sọ wọn làwọn NASFAT ní ìyẹn ò sí nínú ẹ̀sìn táwọn o kò sínú ìsìlámù káwọn yan náfìlà ní December 31st mọ́júmọ́ January 1st sẹwárí ẹnìkan wọn kọ́mẹ̀ntì níbi ìkàtọ́ ti pósì yẹn wípé èyí tó kílíà sọ nípa àwọn NASFAT north àwọn bóyá ti Kánò ló pè ó ní àwọn ètì ẹ̀sìn yẹn náfìlà January 1st tẹ́lẹ̀ kò sí ní tó bí táwọn náà fi yàn ní north nítorí pé wọn ò rí káwọn Haúsá máa ṣe wọ́n sì gbà pé bóyá àdúgbò táwọn wà táwọn bá bẹ̀rẹ̀ sí yẹn náfìlà burúkú yìí àwọn Haúsá ní oníranù ni wọ́n ó lè jẹ́ pé ẹ̀rù àwọn Haúsá ní ń bà wọ́n kì í ṣẹ́rù Ọlọ́run lọ́bà wọn ni òjé wọn máa yàn irú kankan náà ni yóò bá gbogbo ibi tí wọ́n bá wà ẹ lọ lè Haúsá náà ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ìsìlámù wọ́n yẹn náfìlà burúkú yìí tọ́lọ̀ wọn àtànábí ọ̀yàn wọ́n yàn o in tí ó sì ní jẹ́ adé ó dákẹ́ ni pé kárí àwọn mùsùlùmí náà ní wọ́n ní target pẹ̀lú January 1st lódodo kódà gọ́ọ̀mẹ̀ntì lè fún wa lọ́dúndé fún everybody ìyẹn wà fún everybody àmọ́ kárí mùsùlùmí jọ́nà tó bá ní iṣẹ́ àníyàn wọn àdìsọ́kàn wọn kò ní lọ bí iṣẹ́ tọ́rọ̀ gbà wípé tó ń bá lọ bí iṣẹ́ ń jọ́nà ní January 1st ìyẹn ni pé wàhálà tó ń bá fi January 1st ṣe títí tọ́dún yóò fi parí òun fọdún náà sí wàhálà ni ẹ mùsùlùmí wọ́n kọ́rọ́bó lè yí lọ́wọ́ ẹ̀ sì kú ẹlùmí gbà yí pé tó ń bá ṣe nǹkan kan lọ́wọ́ ní January 1st yẹn tó ń bá ṣe ní January 1st yẹn ìlú wọn bá kalẹ̀ ọdún yẹn kò rí bẹ́ẹ̀ mùsùlùmí làwà Islam fi ìbáṣepọ̀ àwa táwọn àkìíṣe mùsùlùmí ó ní limit ó ní báwo la ṣe gbọdọ̀ bá wọn sí man tasabbaha biqawmin fa huwa minhum Ànábì ní bẹ́ẹ̀ bá sallallahu alaihi wasallam wọn gbọ́dọ̀ wọn bá wa bọ̀ ọ̀ka lọ́lọ́run ti wà àwọn ní mẹ́ta ní ìpìlẹ̀ January 1st tó ló máa ń dàrú mọ́ mùsùlùmí làwọn míì ń pè agbọ́ ti Christmas yìí pé oúnjẹ ẹbọ ni ti January 1st tọ́ka gbogbo wa yìí ń kọ́ bákan náà ní méjèèjì ìkan náà ní méjèèjì January gangan tí wọ́n fún lóòkùn wọ́n ti ìtẹ́fì mọ̀ wípé Islam yà lọ́tọ̀ọ̀tọ̀ bí àwọn ẹlẹ́bọ bá ń lọ báyìí Islam yà gbàbò mí àmọ́ pé ẹjájọ ẹ̀yìn àwọn ni wọ́n rán sàtẹ́ ń lò àwọn ni ọ̀rọ̀ òpónú ni pé sẹ̀báwọn ìgbóná ni wọ́n ṣe fóònù sí bí mọ́ra lọ́wọ́ wọn ni ṣé wọn gbó ṣé mo jí gbé àwọn ni wọ́n ṣe Facebook ìwọ́n ni kíni àwọn náà ra dátà fún mi àwọn tó ń ra dátà tàbá wa ra dátà báyìí tàbá wa fi ń wúwo kú yìí owó ìbò ti yọ kú ń bẹ ó kú èmi báwọn pẹ̀lú Ọlọ́run pé nítorí wí ó ti dìbò lẹ́jọ́ bú fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́dọ̀ jáde tẹ́ ń sọ́sọ́kúsọ ẹ̀ múra níjọ́ tí kàlẹ́ndà yìí Gregorian kàlẹ́ndà yìí wọ́n ti ń lò tẹ́lẹ̀ kí Ìsìlámù tó dé wọ́n ti ń lò tẹ́ ẹ̀ bá máa lọ béèrè ìgbà tí Ìsìlámù wá dé táwọn ọmọdé àwọn sàhábà tí wọ́n gbé tó Islamic kàlẹ́ndà kalẹ̀ tá bẹ̀rẹ̀ sí kamọ́ Haram Safar kí ló dé tí wọn ò lè fílẹ̀ wípé akúti ní oṣù tá ń lò tẹ́lẹ̀ ẹjájọ́ máa lò tí mùsùlùmí fi lóṣù tí wọn lọ́tọ̀ nígbà tẹ́ ẹ ṣe Muharram 1st ṣé kírísítẹ̀nì kan bá yẹn rẹ̀ ṣé bá yẹn múra sí ṣé wọ́n jáde lórí Facebook pé tọ́ ọdún àwọn mùsùlùmí ní bọ̀ yìí o ẹ múra sí ẹ bá wọn tọdún ṣé wọ́n múra sí kí lọ́ọ̀kan tí wọ́n bẹ̀ sọ́kàn kọ̀ọ̀kan mùsùlùmí torí pé kọ̀ọ̀kan wọn ó sì wá ka tiwọn ani Muharram tiwa ani Safari tiwa nítorí pé ẹ̀já àwọn mùsùlùmí ó gbọ́ yé eléyìí ló popular jù ó wá popular jù kọ̀ọ̀kan wá nínú báńkì tó wà ní Nàìjíríà àní Jaiz báńkì tèbí ti mùsùlùmí nù ìbá aláwọn báńkì míì tí tó jẹ́ pé ní tó bá wù ọ́ lọ lè máa dáná sáà ń bẹ́ àmọ́ Jaiz tèbí Islam báńkì lálẹ́ pé tó ń ti bẹ́ẹ̀ ó kéré jọjọ Nàìjíríà àmọ́ ti wà nù bó ti kéré mọ́ náà à ń dúpẹ́ bọ́ọ̀nù kẹ́ ẹ má bá wọn kóyọ̀ sí òun ní pé Islamic calendar yóò padà máa fìdí múlẹ̀ kẹ́ ẹ máa jó yá àwọn mùsùlùmí kọ́kàn mùsùlùmí bàbá yìí wá ní wala yahillu fẹ́ẹ̀lú wàlíìmà kódà níjọ́ tọ́dún wọn bá bọ́ sí ẹ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ gbọ́dọ̀ bá wọn ṣàpèjẹ kan jọ́nà ẹ má fi ti ìyàwó yín kan sí jọ́nà kí ọmọ yín kàfẹ́ lọlé ọkọ kẹ wá fi tiẹ̀ sí January 1st kẹ wá fi tiẹ̀ sí December 31 ẹ̀ ń bá wọn sọdún ni wala lè dá kódà ẹ gbọ́dọ̀ fún yẹn ní gift níjọ́ yẹn wala lè báyìí
kọ́rẹ́ ẹ̀ gbọ́dọ̀ tajà níjọ́ yẹn ọjà yín bima yusta'anu bihi ala salik ntẹ́ta níjọ́ náà tí ó jẹ́ kun lápá fún wọn lórí tí wọ́n ń ṣe kọ́ wá jẹ́ pé wọ́n mùsùlùmí lọ́wọ́ máa ta báńgà ìwọ ló ń ta báńgà fún wọn wọ́n fa kóbẹ́kóbẹ́ ìwọ ló ń ta fún wọn bàbá yìí ní ẹ gbọ́dọ̀ ta fún wọn torí bọ́lọ̀ náà sọ pé ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ismi wal 'udwan ọlọ́ ní ẹ̀rọ ayín lọ́wọ́ lórí dáadáa ẹ̀kúnra ayín lọ́wọ́ lórí dáadáa ẹ gbọ́dọ̀ rán ayín lọ́wọ́ lórí ìbàjẹ́ ntẹ́ fi mọ̀ nìyẹn àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ bá ń fún wọn lẹ́rìí kí ló wá bí àwọn cooperative nínú àwọn mùsùlùmí àwọn àfáàwà yìí àfáàwà Yusuf Adépọ̀jù àti irú wọn bẹ́ẹ̀ tí wọ́n ń pè àwọn Christianity sí mùsùlùmí pé ntẹ́ ń ṣe yìí kò sí lójú ọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lónìí wípé yìí àlè bá wọn sọdún ẹ̀ ń dasẹ́ wọn nùnú kò yé yín ni ẹ̀ ń dasẹ́ wọn nùnú ẹ wá ń torí pé yìí àyèmọ́ yà wọn mùsùlùmí nílẹ̀ Lárúbáwá tí wọ́n tẹ́ pé ń jọ yìí kànísà ni wọ́n máa ń lọ kànísà wọ́n máa ń lọ chọ́ọ̀chì ni àyèmọ́ yà wọn ẹ wá ní kí wọ́n máa fi ti náfìlà kan síjọ́ yẹn kí táwọn mùsùlùmí má bàa lọ chọ́ọ̀chì ẹ jẹ́ wọn bá kìdá yé èyí ó gbọ́ta òyìnbí yé irú ìṣòro wọn lọ fẹ́ bá tí ọ̀rọ̀ chọ́ọ̀chì lọ lè jó bẹ́ẹ̀ bá jẹ́ wọn gbọ́ yé tẹ́lẹ̀ àlè torí yẹn ni mo fi ní ti ń da ilé àwọn àlàbọ́yẹ tubarul wasila ìyẹn ni pé nítorí pé ẹ fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ ẹ wá fẹ́ gbọ́nà tí ò dáa rí dáadáa yẹn Islam tako nítorí pé ebi ń pa ọkọ̀ wa lọ jalè nítorí pé ọ̀lówó lọ́wọ́ ọkọ̀ wa máa fọtí pàrònú rẹ Islam tako àlàbọ́yẹ tubarul wasila ìyẹn ni pé ìsàkánà lọ wasila ìsàkánà lọ ghaya mashru'a labuda an yakuna wasila mashru'a tó bá jẹ́ pé ntẹ́ fẹ́ sí nítorí ìtọ́lọ́ ni ẹ má jẹ́ ntẹ̀yìn ntẹ́ fẹ́ sí ọgbọ̀rọ̀ tako ibi tẹ́ lọ ẹ gbọ́dọ̀ torí pé ẹ fẹ́ pé àwọn èèyàn sẹ́sìn kẹ wá ní kẹ́ ẹ ṣe tí wọn ò fẹ́ ntọ́lọ́ wọn bá ò fẹ́ kẹ́ ẹ lè bá rí wọn pè sẹ́sìn nígbà tẹ́ ẹ jẹun tèsí tẹ́ ẹ wọ́sọ tèsí pẹ̀lú wọn àwọn mélòó ni wọ́n ti gbà sílámù látọwọ́ yín ẹ jẹ́ wọn gbọ́ yìí bàbá wa yìí ní wala tamkinu sibuyan koron ẹ má bá wọn yín láàyè níjọ́ ọdún wọn yìí min la'ibi alladhi fil ayat gbogbo tí wọ́n bá pè ní eré níjọ́ ọdún wọn yìí ẹ gbọ́dọ̀ jáwọn ọmọ tí ní ó kún wọn lọ́wọ́ ń jọ́nà òní kí wọn náà wọ́n ọmọ mùsùlùmí kọ́ wára báńgà fọ́mà rẹ̀ àfa wọn ò yìn báńgà ní èkó yìí níjọ́ mọ́júmọ́ January 1st dépò wípé subhanallah èyí tí wọ́n ṣe lọ yìí wallahi ilẹ̀ àṣì wọ́n fẹ́ jù sínú mọ́tò mọ́ yà áhọ́ kí wọ́n má sọ̀kọ̀ ńná fún mi wọn ẹlòmíì ntẹ́lòmíì ti lẹ́nu yìí tí wọ́n ṣe lọ yìí gbàá àdánwò tẹ́lòmíì ti gbà sára tí ọlọ́run ọbaláwa ni mọ́sá dáfọ́ kabalẹ̀ padà fún wa tó yẹ kíjọ ọgbọ́n máa kó gbogbo àwọn tó bá dáró eléyìí wò nílùú Nàìjíríà yìí tẹ́lẹ̀ tó jẹ pé kálukú lọ́mọ náà nira tí kálukú wà tí ìfúnpá kálukú ti ga mo sọ fẹ́ nìkan mo ní tó bá tẹ̀lé yẹn bọ́ bá tẹ̀lé màlẹ́bí rẹ̀ kan lọ hospital sì jẹun tẹ́sì tiẹ̀ náà wọn wọ́n padà dájú pélé ìtẹ̀rù wáyé gan lálàáfíà dùwọ̀ yìí lọ ẹni tí fúnpá yẹn ga ẹ̀ tó dé gbàá eléyìí ọba wọn ẹ bá wọn sọ̀rọ̀ ni ẹ sọ dodo ọ̀rọ̀ fún wọn ni bàbá yẹn ni ntọ́ dájú fún mùsùlùmí ni pé níjọ́ ọdún wọn yìí gbogbo èkéyìí ọdún ni January 1st fáwọn náà kọ̀ọ̀kan mùsùlùmí gbogbo ayé lọ́kà àwọn òun ni wọ́n dá lẹ̀ kí ni tùmọ̀ January àwọn kan ní Janọ́ọ̀sì ni àwọn àfa kan tó jáde ẹ̀yin àfẹ́ wá jáde ẹ lọ tó kéwéké ẹni Janọ́ọ̀sì ni ẹ lọ gọ́gù ẹ o what's the meaning of January ẹ lọ béèrè kí ni meaning January ẹ rí pé wọ́n máa kó wá fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ wá lọ béèrè what's the meaning of Muharram Safar lédè mùsùlùmí bàbá yìí ni ẹ lọ mọ ẹ̀yin mùsùlùmí o wala ishiaru sinna ẹ gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ àwọn mùsùlùmí hàn níjọ́ ọdún wọn yìí ẹ má fi hàn o wa bi jumla laysa lahum an yahusu ayadahum bi shay'in min sha'irihim bal yakunu yawmun 'idihim 'inda al-muslimin ka sha'ir al-ayyam bàbá yìí ni tó dájú ní wípé níjọ́ ọdún wọn yìí tó bá jẹ́ pé kẹ́ wọṣọ tuntun ni wọ́n fi sírò rẹ̀ mára wọn lè wọṣọ tó dọ̀tí níjọ́ náà tó bá jẹ́ mẹkáníìkì lọ wọṣọ rẹ̀ níjọ́ náà aṣọ tó dọ̀tí náà ni ọwọ́ jáde níjọ́ Wednesday torí tó bá wọṣọ tuntun wọ́n rò pé àjọ ń sọdún ni tó bá ti wá rí báwọn àjọ ń sọdún ọ̀ lè rí wọn pè sí Islam mọ́ ṣéèkì àṣẹ àríkà lọ kí àwọn olórí àwọn Yahudi ní Egypt wọn kíni tí wọ́n mẹ́ kọ́lọ́sùn tí wọ́n àṣẹ ayéra ni bàbá yìí mufti àṣẹ àrí àgbà àfáàní náà dodo àfáàní onímọ̀ ni àmọ́ àwa bàbá yìí bá lọ báyìí àwa lè lọ báyìí gbà mí tọ́lá sáírà ni èèyàn wa lọ bì kan kò sí ntọ́ka wa ń bì yẹn o àwọn kọ́lọ̀ ẹ̀rí tá à ń wá òní kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ Rasul kí lọ́wọ́ bá wí kí là nàbí wí ẹnìkan ò sì bẹ́ẹ̀ nìkan jà
ìrìábí ẹ̀yìn ìrìábí ẹ̀yìn kìnnì kan ẹ̀rọ tó pé ní àwọn kan kí wọ́n má jẹun àwọn kiri. Bàbá yìí ni èyí tó dájú ni pé kájìnà sí ìmúra nínú ọdún wọn la yahusuhul muslimuna bi shay'in min khasa'isihim. Gbogbo tí wọ́n bá yà sọ́tọ̀ níjọ́ ọdún yìí pé ìtẹ́fìmọ̀ pé nìyí ń sọdún òun ni pé kẹ́ẹ̀dé gbogbo àwọn filling station ẹ̀ máa rí pé wọ́n máa fi àwọn kìnnì kan wọ́n máa ẹ̀yìn ò ti mọ ìdàdúgbò tí ẹ bá wà wọ́n máa pín gift má gbà wọ́n máa pín gift fún yín ìyá ni akínyìn ẹ̀ bá wà rí ipò wọ́n sì fìtì ẹ̀ sí December tí wọ́n fìtì ẹ̀ sínú Ramadan ṣe oṣù tiwa nìyẹn ó sì jẹ́ pé December ni wọ́n fìtì ẹ̀ sí kẹ́ ẹ máa fi hàn pé àgbà kì í léyìí kì í ṣe tiwa Muharram tiwa Muharram first òní tiwa àmọ́kẹ́ máa wá pé nǹkan tẹ́ bá délé Haúsá lákòókò yẹ ẹ̀tẹ̀lé lọ́pọ̀dún ń bọ̀ ilẹ̀ Yorùbá nìkan náà ni wàhálà wá pẹ́ wọn àfáà mùsùlùmí sì gba ẹgbẹ́ sì gbórí Facebook kan ẹlòmíì ò tó jáde lọ́la nísìn ọdún láti ṣe èyí tẹ́ bá ṣe ẹwà fọlọ́pàá mú wa ẹnìkan onífọlọ́pàá mú ọ iná Ọlọ́run dúró dì ọ iná Ọlọ́run ń dúró dì ọ. bàbá wa àgbà Sheikh wa sẹ́ni wọ́n máa ń lo àyà kan torí pé likulli maidani rijal lèkúlé maidani rijal gbogbo fíìdì ló ní ọkùnrin takuntakun tí ẹ bẹ́ẹ̀ bá ń ròyìn náà Arsenal pé àwọn ọmọ bọ́ọ̀lù gbá ẹlẹ́ pàdé àwọn máyù bẹ́ẹ̀ bá tó ròyìn àwọn máyù gbogbo ẹ̀yìn tẹ́ máa ń wo bọ́ọ̀ dáadáa sẹ́rí wọ́n máa ń da ọ̀rọ̀ rú àyà tí wọ́n ti máa mú wá náà ní àyà karùn-ún nínú Suratul Maida mọ́tò ní àyà karùn-ún kọ́ àyà tá máa ń lò nínú Suratul Maida àyà karùn-ún náà ni níbi tọ́lọ̀ ti sọ pé wa ta'amul ladina utul kitaba hillu lakum Ọlọ́run ní oúnjẹ àwọn tá a fún ní tírà àwọn Yahudi àwọn Christian àwọn Jew àtàwọn Christian sẹ́rí àkọ́kọ́ náà ẹjọ́ clear sí tá bá ń sọ̀rọ̀ nípa àwọn wo ni Christian àwọn wo ni Nasara àwọn Christian ní alul kitab Yahudi àti Nasara ló ń jẹ́ alul kitab sẹ́rí tẹ́ bá lọ ka Suratul Maida yẹn láàrin àyà karùn-ún bẹ̀ Ọlọ́run ní bàbá wa sẹ́rí tírà yìí òní sẹ́rí mo ní ìmọ̀ tó ń fi hàn yín gbogbo ẹ̀yin àfa alùbídíà ẹ lọ kà á ẹ wá lọ sẹ́rí ibtidaa'u siratil mustaqim mukhalafat ashabil jahim sẹ́rí rẹ̀ ní èyí tí bàbá Sheikhul Islam Ibn Taymiyyah àṣẹ ni bàbá wa àgbà Sheikh wa Uthaymin àwọn ni wọ́n ṣe sẹ́rí tẹ́ bá katira yìí mi yẹ̀rù pé tíra kan bẹ ní gbogbo ayé tó sọ̀rọ̀ tó kúnná nípa ìbáṣepọ̀ mùsùlùmí àtàwọn tí kìí ṣe mùsùlùmí tó tó àwọn tíra gbogbo tíra tó kú tẹ́lómi bá ń kọ tíra wọ́n mọ̀ jí ọ̀rọ̀ wọn lónìí wọ́n ti gbìyànjú kalẹ̀ káwọ̀ tó dé kọ́lọ̀ bá wà dúpẹ́ fún wọn. sẹ́rí bàbá wa Uthaymin bàbá yìí wá mú àyà yẹn wáyé pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa wa ta'amul ladina utul kitaba hillu lakum Ọlọ́run ní oúnjẹ àwọn alul kitab ó ti dẹ̀tọ́ fún yín ẹ máa jẹ. bàbá wa yìí wá ní umumu ni wọ́n máa ń tú àyà yìí pé umumu ni pé ó kárí kò bá jóúnjẹ ọdún mọ́ o kò bá jóúnjẹ ẹ̀kọ́ mọ́ o kò bá jóúnjẹ ìyàwó o bàbá yìí wá ní sí bọ́lọ̀ tó mú àyà yẹn wá tẹ́ ẹ fi lu àyà yẹn pé umum náà ni wọ́n fi umumi qawli ta'ala wá fi umumi qawli ta'ala wa ma uhilla li ghayrillah wa ma uhilla li ghayrillah bihi wọ́n ní Ọlọ́run náà tó sọ wípé gbogbo tí wọ́n bá wá dú tó ti yàtọ̀ sí pé ibi tọ́lọ̀ ti ní kí wọ́n pa nǹkan oúnjẹ tí wọ́n bá sè tó ti yàtọ̀ síbi tí wọ́n ti rí tí ọ̀lẹ́rìí gbọ́dọ̀ bá wọn jẹ́ umumu náà nìyẹn náà bẹ́ẹ̀ bá wọn pé aya kan mutlaq ní aya wa ta'amul ladina utul kitaba hillu lakum bàbá yẹn náà wá tó sọ pé ní ok mutlaq ní àbí ẹ wá padà sí wa ma uhilla li ghayrillahi bihi ìyẹn wà ní Suratul Nahl aya 115 115 ìyẹn pé gbogbo tí wọ́n bá wá pa gbogbo oúnjẹ tí wọ́n dá fún Christmas ìpìlẹ̀ rẹ̀ lẹ́lọ́ wádìí kí ló bí ọdún yìí kí ni wọ́n forí ẹ̀ sọ àkọ́kọ́ náà tí wọ́n bá lọ́jọ́ òbí Jésù ni ó yàtọ̀ ọjọ́ òbí Jésù kọ́ ẹ̀kejì ni wípé tẹ́ ẹ bá gbọ́ wọlé pé ọjọ́ òbí Jésù ni wọ́n ń ṣe a lè bá wọn jẹ́ torí bẹ́ẹ̀ náà ń jẹun Mọ́lídì níjọ́ tí wọ́n bá fẹ́ ṣe Easter náà tí wọ́n bá láwọn fẹ́ sọdún wípé Jésù kú sẹ́ẹ̀ jẹun wọn níjọ́ náà torí ẹ̀yin tẹ́ ẹ gbá ṣòkòtò wọlé ẹ gbá bàtà àwọn ni wọ́n mú yẹn wọn ọ̀rẹ́ rí fún ẹ wà láàyè àwọn tó jẹ́ Christian náà pé ọdún tẹ̀ ń ṣe kò lẹ́rìí mú ẹ̀rí ẹ̀wà ní Báíbù wọn ò lè rí bẹ́ẹ̀ náà ni tẹ́ bá wà máa wọ illa li ghayrillahi bihi gbogbo tí wọ́n bá wá pa tí wọ́n bá dú yàtọ̀ fún tọlọ́run tí ó bá ti jọ tọlọ́run èyí tí wọ́n ó ṣe tọlọ́run sọ pé qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin Ọlọ́run ní Ànábì sọ fún wa gbogbo ohun tó èmi Ànábì ọba máa kí gbogbo ẹni tí bá máa pa
àti ìgbésí ayé mi àti kú mi lillahi rabbil alamin kò ní kọjá ẹ̀sìn. Hayatul mu'min ibadat kullu, ìgbésí ayé mùsùlùmí ẹ̀sìn ní gbogbo ẹ̀. Èyí tí wọ́n ṣe ní January 1st yìí ìsí mùsùlùmí máa kọ́kọ́ ṣe ní wípé ibi gbogbo yín tẹ́ bá fẹ́ fẹ́yàwó síbẹ̀ ẹ máa lọ wádìí ẹ̀wò wa alaikum salam wa rahmatullah, ẹ máa lọ béèrè wò ọmọlúwo ni ọ́, iṣẹ́ wo lọ sí rí, sọ láìsàlá sọ ti bímọ rí, wọ́n sì wá kó ọdún kan dé tẹ́ wá wádìí ẹ̀wò ọdún tí wọ́n ń ṣe yìí kí ni mẹ́ni ẹ̀, what is the meaning of January, ẹ wá béèrè fún tó bá tí wọ́n ń dàrú máa ń lójú tẹ́lẹ̀ yìí wí báyìí eléyìí wí báyìí eléyìí wí báyìí ṣe bá nínú àwọn tí wọ́n jẹ́ Christian Christmas wọn ò ní bá wọn sí January 1st yìí kọ̀ọ̀kan wọn kí wọ́n ní tẹ̀yìn mùsùlùmí tẹ̀ ń lọ yẹn náfìlà ẹ̀ máa wá mẹ́rin kan wá wípé innamal a'malu binniyat, àwa fẹ́ yẹn náfìlà níyàn tiwa kọ́nà sẹ́ẹ̀rí ká nínú dodo ẹ̀ ń ṣe tààjú tẹ́lẹ̀ ẹ̀ máa ṣe kìyàmù layli tẹ́lẹ̀ ẹ̀ máa yẹn náfìlà lóru tẹ́lẹ̀ ẹni ní kílẹ̀ ní ẹni ní Monday mọ́júmọ́ ọ̀la ṣe ẹ kéde yẹn fáwọn jàmáà yín pé fẹ́ yẹn náfìlà kan lónìí mọ́júmọ́ ọ̀la nítorí pé kò fọ́ọ̀lù sọ́jọ́ tẹ́ ẹ fẹ́ wá ìyá pẹ̀ṣẹ̀ kò fọ́ọ̀lù sọ́jọ́ tẹ́ ẹ fẹ́ ṣe ẹ yẹn náfìlà lánàá ṣẹ́tà náà yẹn ṣe ẹ polówó lórí Facebook torí pé lọ́dọ̀ tiyín náà kò tí ì fẹnugún bí tẹ́ ẹ fẹ́ kó fẹnugún kí ló wá bí tọ̀túnla ọ̀la mọ́júmọ́ ọ̀túnla tẹ́ fi kéde pé àwọn ní náfìlà tá a fẹ́ yẹn wọ́n làwọn lásàrà tó gẹ̀jẹ̀ sọ fáwọn yẹn pé aṣọ white làwọn fẹ́ kí wọ́n wọ̀ wá aṣọ white kọ́ dúdú ni ọ̀tọ̀ ọlọ́run aṣọ white aṣọ white ni kí wọ́n wọ̀ wá ẹ tó gbé sùúrùtù lé ẹ mà lágbà níbo lẹ ti gbọ́ gbogbo eléyìí rí kí ló dé tán ìsìláàmù tiwa tí ò bá tara ayé mu ẹjá fi àwọn tí wọ́n ń sọdún tí wọ́n lẹ̀ kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Èyí tó kàn gbogbo àwọn mùsùlùmí ni wípé irun tá ń kí ẹ̀sìn wa ìgbé ayé wa ikú wa kò má gbọdọ̀ kọjá ẹ̀sìn. Ẹ jẹ́ ká fi àwọn tí wọ́n lọ́dún wọn lẹ̀ kọ̀ọ̀kan àwọn mùsùlùmí ọdún tí ò ní kankan ṣe pẹ̀lú àwọn mùsùlùmí ni ká fi wọ́n lẹ̀ pẹ̀lú tiwọn ká sì bá wọn wẹ́rí túláàsì ká má fún wọn lẹ́rìí tipá ìyẹn ọ̀dẹ̀ ní kájọṣepọ̀ wa kọ́ má dánmọ́rán ká fi wọ́n lẹ̀ pẹ̀lú láì táwọn ń bá lọ kálíbà àrí wọn pè àmọ́ ká máa wá fún wọn lẹ́rìí wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin gbógun ti wọn ẹ̀yin náà lè lé wọn lára wa kí ni tiẹ̀ ń bẹ àfa àkántì ẹ̀ parọ́ irọ́ òfò ọ pàdé pẹ̀lú Ọlọ́run èmi ò rí lérí Facebook o nítorí pọ́ fẹ́ mú sẹ́rí àlọ́gọ́yà tubarriru wasila qaida kufuriya ni qaida shaytaniya pé àlọ́gọ́yà tubarriru wasila àlọ́gọ́yà la tubarriru wasila nítorí pé ẹ fẹ́ fìdí irọ́ múlẹ̀ ẹ máa lọ lè mú irọ́ burúkú wá látọ̀nà tó dínà ó ní àfa kan nígbà tí ó sí nlé ìgbà tí ó wọlé báyìí ó bá bọ́mọ rẹ̀ tọ́mọ rẹ̀ ń jẹun Christmas àfa bá níbọ̀lọ́ tí wọ́n jẹ ó ní ìyá kíníkà ìyá Rebecca kan ló gbóúnjẹ wá làfa bá bẹ̀rẹ̀ sí fọ́mọ rẹ̀ lọ́rùn ọlọ́mọ ń bẹ lọ́sibítù nísìn ẹ gbọ́ irọ́ burúkú irọ́ òfò subhanallah ó láfa kan wá ní mi tó ṣe lọ́dà alladhina yakuluna fi butunihim an-nar torí ọjà tó jẹun iná lọ́jà sínú ara rẹ̀ ẹjẹ́ wọ́n fún lọ́rùn pa kọ́ oúnjẹ dànù irọ́ lọ pa irọ́ lọ káì sí ẹ̀yẹ́ rò dáadáa ni sí ẹ̀rù gbogbo àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ẹ̀rù pópò ònú ni wà ní ìyẹn wọ́n láfa sẹ́yìn ẹ̀yìn tẹ́ afa àkàlọ́ sọ nínú fídíò rẹ̀ ó ní bí àṣejù eléyìí ọ̀dá tọ̀hún ọ̀dá afa àkàkà wọlé lọ́ba bọ́mọ rẹ̀ tó ń jẹun Christmas ó lọ́ afa wa bẹ̀rẹ̀ sí fọ́mọ rẹ̀ lọ́rùn pé kọ́ mọ oúnjẹ tó jẹ ẹbọ irọ́ burúkú afa àwọn oníọgbọ súnà nábì yé sallallahu alaihi wasallam tí ó fún ọmọ ẹ bóyá bí ní pọmọ tó máa ń jẹun Christmas dọ̀dún rínú ìnira ló máa jẹ́ bí ìnira bá dé tọ́ọ̀sí ilé tọ́ọ̀ gbóúnjẹ kalẹ̀ tí ó sì táwọn ọmọ jẹ wọn gbóúnjẹ Christmas wa àwọn ọmọ jẹ wọn jẹ bí Ọlọ́run ebi ló mú wọn jẹ àmọ́kọ̀ wá torí wípé ọfẹ́ fìdí òdò múlẹ̀ kọ́ ọmọ wá pa irọ́ pé àfa wa bẹ̀rẹ̀ sí fọ́mọ rẹ̀ lọ́rùn àfa tó ẹni gbọ́ lọ tìrí tí wọ́n sè é ara yín náà ní ọjẹ́ ẹni tó fọ́mọ rẹ̀ lọ́rùn torí oúnjẹ tó bá jẹ́ pé lódodo ni alùbídì ẹgbẹ́ yín yòókù ni ọ̀gá yín ní ọjẹ́ kò bọ̀rọ̀ jẹ́ nìkan tí ń tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam ọjọ́ ti lọ mo bẹ̀ àfanú Ọlọ́run bẹ̀ Ọlọ́run àti ní àti Ọlọ́run kó jẹ́ kí àjọ máa bẹ dáadáa ẹni tó bá ní béèrè ẹ lè kọ́mẹ̀ntì ẹ fi béèrè ẹ kọ́mẹ̀ntì kẹ́ fi béèrè lọ́wọ́ mi kí n tó máa lọ torí pé níbi tá a bá yé dé lónìí ọ̀rọ̀ ti kọjá asọ̀rọ̀ má gbèsì a sọ̀rọ̀ a sì máa retí èsì ẹ̀yin a sì ní kí ẹnìkan máa takò àwa àmọ́ ìgbẹ́yìn tí ń wúlò kú ìtí ńlá pa bẹ́ẹ̀ làwọn yìí táwa náà ń sọ ńlá pa torí pé a rí pé lọ́dún yìí
afa wa Sheikh wa Abdulkadir Adéwálé ṣé fídíò afa yẹn gẹ́gẹ́ tó fún ọmọ lọ́rùn lẹ́rí ni àbí fídíò afa tó sọ pé afa kan fún ọmọ lọ́rùn torí kó ti pín sí méjì báyẹn torí èmi ò rí ibi tí afa kan ti wá wọlé pé ọmọ òun jẹun Christmas yóò àwọn fọmọ rẹ̀ lọ́rùn pa èmi ò rí àmọ́ tó yẹ pé fídíò ibi tí afa kan ti fọmọ rẹ̀ lọ́rùn ní ẹ̀rí bọ́yá kẹ́ bá upload ẹ̀ kárí àbí tí ìbá yẹ pé wọ́n fi ṣe fíìmù o àmọ́ pé lódodo afa kan wá wọlé mùsùlùmí kan wá wọlé yọ ọmọ rẹ̀ pé ọmọ ń jẹ Christmas yóò máa fọmọ ẹ̀ lọ́rùn ó lọ́mọ náà ń bẹ lọ́sípítà irọ́ burúkú ni irọ́ dúdú afa tó sì tó ń parú ọ̀rọ̀ tó báyìí kò sí Nàìjíríà paníwọ̀ tó ń kéwú lọ́wọ́ ṣé irọ́ tẹ́ máa tàfárà àlùtọ́ ẹ bá dé náà ni tó bá jẹ pé lódodo tó ẹ pé rọ ni tó bá dòdòdó ni ẹnì yẹn ọ̀gbẹ́sìn yẹn ni ẹni tí ń fọmọ ẹ̀ lọ́rùn nítorí pé ọmọ ẹ̀ ń jẹun Christmas gbogbo tí Islam bá là gbọdọ̀ dé díẹ̀ tí ìnira bá dé ìnira lè mú yàn ṣe tí ó yẹ kéèyàn ó ṣe ó sì ní límìtì ń tọ́ Ọlọ́run náà gbọdọ̀ jẹ lẹ́dẹ̀ tí ìnira bá dé ọjẹ dédé ń tó tú ọjẹ ọ sì ní dìdání Ọlọ́run ní a máa jaja ọ lè jaja tó bá yẹ pé òun lọ bá tí wọ́n yẹn tó gbẹ lóńdó tí ó sì sí ń tọ́jà lọ́wọ́ rẹ̀ ọjàjá ọ yóò bá kátá ọ sì máa lọ bí tó ń lọ Ọlọ́run náà gbọdọ̀ mú tí òun gbẹ́ sì dé ibi tó bá ọtí tó ń gbé ó fi wá bí ọkú ọmọ dèdé ọtí tí òun gbẹ yóò fi wọ́n ní àfáà tí ó parọ́ yẹn làwọn wò torí irọ́ làfáà yẹn pa ó dùn mọ́ bẹ́ẹ̀ yẹn náà sì gbà pé irọ́ ló pa kò sí ní tọ́jú ọmọ bẹ̀ pé ẹnìkan wọlé ó bọ́ mẹ́ẹ̀ tí ń jẹun Christmas ó wá bẹ̀rẹ̀ sí fọ́ mẹ́ẹ̀ lọ́rùn irọ́ burúkú ni nítorí pé wọ́n fẹ́ fi ìdí irọ́ múlẹ̀ nídìí ẹ sọ tó bá yé yín sínú mọ̀ látàyé báyé mọ̀kànláfà àti tiwa káwọn àfáà kan lọ báyìí ìtìláàfù lọ́dọ̀ àwọn àfáà káfáà kan lọ báyìí káfáà kan ní kò rí bẹ́ẹ̀ ojú tẹ̀mí fi wò ó ní àwọn kásìmọ̀ sí ìtìláàfù mati rahma àwọn alábí ní báwọn àwọn ìjọ mi bá ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìkẹ́ni anábí ò wí bẹ́ẹ̀ o ìtìláàfù ma asáàbò ní o kò sí tí ìjọ Islam bá ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ báyìí tẹ́mi ní kò rí bẹ́ẹ̀ tẹ́mi ní báyìí lórí kò sí tí máa bí jùjà lọ anábí ò ní sọ pé kí mùsùlùmí ọmọ sọ̀rọ̀ tó ya para wọn ìkẹ́ Ọlọ́run ìkẹ́kọ̀ọ́ anábí kò wí kọ́dà kò sí ẹ̀wọ́ dárájà tó ìfù pẹ̀lú mọ̀ọ́dù tó lágbára ni ẹ jẹ́ ká jìnnà sáwọn nǹkan wọ̀nyí èyí tá a bá lẹ́rìí fún òun ká gbajúmọ̀ nínú ẹ̀sìn àwọn brother Ahmed Abdullah wọ́n láwọn ń lọ síbi sẹ́ńtì àwọn níjọ́ Christmas ẹ máa lọ bí sẹ́ńtì yìí o ẹ máa lọ bí sẹ́ Ọlọ́run bá láàánú yóò sì fàlọ́ báríkà sísẹ́ yín ẹni tó bá lọ́jà tí ó tà níjọ́ yẹn wọ́n níjọ́ Christmas làwọn lọ bí sẹ́ New Year yìí gan wọ́n ní àwọn máa lọ síbi iṣẹ́ jà New Year náà àwọn máa lọ síbi iṣẹ́ ẹ máa lọ bí iṣẹ́ èyí tó dáa jù ẹ̀rí tí àwọn afá kó wa wò ní pé gbogbo ohun tí a fi yapa sí wọn níjọ́ yẹn tí wọ́n fi mọ̀ wípé inú tiwa o kò dọ̀ sí ìrégbè òní ká sí níjọ́ náà ká má bá wọn kó yọ sí má lọ ra adìẹ lọ́jà tẹ́ bá fẹ́ já adìẹ sọ adìẹ rẹ di bíjọ́ márùn ẹ lọ pa adìẹ jẹ àmọ́ kọ́ wá fìtì ìjọ yẹn síjọ́ pẹ́yìn náà ń pa adìẹ àwọn ìdábò mọ́lẹ̀ ní ọdún tiwa Ọlọ́run àtìmí àti Ọlọ́run kí o jájọ máa bẹ pẹ̀lú lọ Ọlọ́run rẹ̀ wájú Ọlọ́run nígbà tí olùbá ń lọ ibi tí mo rí dé náà ní tèmi Ọlọ́run sá fi oríjìn wá Ọlọ́run rẹ̀ wájú Ọlọ́run tí ò lè jẹ́ adákẹ́ ni pé èyí tá a wí ní last year tá a sọ fáwọn èèyàn yìí pé kò sínú ẹ̀sìn kí lẹ fẹ́ kí wọn fún yìí happy new year nídìí ẹ̀ gbogbo nǹkan wọ̀nyí yẹn rẹ̀ kò ní túmọ̀ torí pé ìkíni kó ọdún òun náà ni wípé àìjọ ń ṣe náà àwọn ọmọ gbọ́dọ̀ kí wa àkú ọdún tiwa tọrọ ọdún tiwa lẹ́rìí tá bá béèrè ọdún tiwa náà sí lámà àfẹ́rí ẹ̀ hàn wọn ọdún ọjọ́ Jímọ̀ náà tiwa àfẹ́rí ẹ̀ hàn wọn ọdún àwẹ̀ àfẹ́rí ẹ̀ hàn wọn àwọn ọ̀lẹ́rìí kankan fún ọdún wọn ìyẹn ni wípé afáàkánná tó hun irọ́ burúkú ó ní ìyẹn nìkan ní máa wálé ọdún wọ́n sẹ́ ìgbà sílámù ní ìwọ́n máa ń pè ya rẹ̀ yọ wálé ọdún yọ bá wọn sọdún ìgbà tó wá dọdún yìí kò wá wálé ìyá wa pè níjọ ọdún yẹn kò wá fẹ́ kí àwọn ìyá lórí fóònù pé wọ́n kó ọdún ẹ̀wò irọ́ burúkú fíìmù burúkú ẹ̀tí wọ́n ti lọ hún nù lé kí ló dé ìyá wa ní ìgbà tó wá dijọ́ kejì àwọn ọmọ kan ti wá sọ fún ìyá wa ní kí ló dé tó mo pè ọ́ lánàá ìyẹn wa ní àwọn àfáàkà ni wọ́n ní kódà kóhun kí wọn kó ọdún ìyá wa ní ìkejì rẹ tó wọn bá sílámù kò ní gbà àmọ́ irọ́ burúkú kò sí tó kà wá tó kọjá wípé ìsìlámù ni kọ́mọ mùsùlùmí tẹ́ ẹ bá ń ro lẹ́mẹ̀ pé bóyá bí wọ́n ti wú ilé sí ìyẹn ní last year tí wọ́n sọ fáwọn èèyàn pé ó wà ní ẹ̀sìn ẹ jẹ wọn ọdún wọn ẹ tẹ̀lé wọn ẹ bá wọn dà pọ̀ ẹ kí wọn kó ọdún ẹ ṣe gbogbo ẹ̀ nínú àwọn tí wọ́n sọ èèyàn mélòó ló padà gbà sílámù látara ń tẹ́ wí a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láì dákẹ́ tiwa náà
ṣé lọ́dún yìí ṣé ẹ rí pósítà fáwọn fẹ́ yẹn náfìlà lórí Facebook wọ́n fẹ́ yàn àmọ́kọ̀rọ̀ yàrá ni wọ́n ti yàn ẹ̀ ń parẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù kò yé yín ẹ pósìtì ẹ̀ sẹ́rẹ́ àwọn tí ó wà àwọn èèyàn fẹ́ mọ̀ yẹn wá àfáà tí wọ́n ṣe lé rẹ ni wọ́n kọ́kọ́ gbé sí pé ẹ pósìtì ẹ̀ ìpè ládùúgbò wa o January 1st o mọ́ni December 31 o aṣọ white ibẹ̀ ẹ pósìtì yẹn ẹ pósìtì ẹ̀ ní gbogbo orí Facebook ní last 2 years ago ní last year sọ́dún yìí ṣe bẹ́ẹ̀ mọ́ ń gbọ́ yẹn lánàá bàbá dákẹ́ bẹ́ẹ̀ bá wá ní èyí tẹ́yìn ẹ̀yin lẹ kéwú ju gbogbo ara ayé lọ ẹ mú pósítà tilẹ̀ haúsá kan wá táwọn haúsá kan náà ti wá láwọn ó ṣe náfìlà January 4 Tìjàní àkànwò tó bẹ́ẹ̀ wọn ò ṣe orí burúkú tí wọ́n dé lẹ́bùn yẹn nbọ̀lẹ́ ti kéwú nbọ̀lẹ́ ti ń bọ̀ ẹ pósítà tẹ bá rí ẹ lórí Facebook ẹ rí àwọn pósítà àtàwọn Yorùbá January 4 àwọn fẹ́ yẹn náfìlà Ànábì sí ni mọ̀lẹ́ amila amalan laysa alayhi amruna fa huwa radd gbogbo ẹni tó bá sì ń tí ọ̀lẹ́rì ẹ bá àyàn náfìlà ń kẹ́ ẹ̀yàn dilẹ̀ mọ́ ẹ̀ ní gbalada lórí ẹ̀ kò ní lẹ́sàn man hadasa fi amrina asa ma laysa minhu fa huwa radd gbogbo tí ó bá ti lẹ́rì inú ẹ̀sìn tẹ́ bá gbé wọ ẹnìkan ní ẹmọ́ yẹn náfìlà sí bẹ́ẹ̀ tó bá pẹ́ ẹ̀yàn lánàá ẹ̀yàn lónìí tó bá jẹ́ pé jojúmọ́ náà lẹ́yìn náfìlà tẹ́lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ torí pọ́jọ́ yẹn wá bọ́ sí January 1st àbí kẹwàálẹ̀ ní yẹn náfìlà mùsùlùmí kì í sì ka ọjọ́ ní 12 lóru tí mùsùlùmí máa fi ka ọjọ́ ní magribi sí magribi tí magribi ní bá ti tó brọ́dà wa Bọ́lá Kalẹ̀ Mùrítádọ̀ ọmọ ọlá wà ló ń tọ́ Allah ọlọ́ba àforíjì bàbá Masha Allah Ìlọrin ni brọ́dà náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́ba wa kẹ́ bàbá bàbá àforíjì wọn ọlá ìrìn àjò ní ò jẹ́ kí n lè wá ṣe tásíà fún yín nílé ọlọ́ba àforíjì wọn bàbá yá fún wọn bàbá fún wọn sí àlìjánnà Firdaus táwa náà ń retí ètò mo fẹ́ yọ̀ lọ ní wípé mo ń bọ̀rọ̀ kan lọ kí n tó pajú ètò dé ó ní nípa ti Masha Allah ó ní nípa ti ọjọ́ tọ́ mo ń bọ̀rọ̀ kan lọ àmọ́ mo ti gbà ó ti sá mi ń jà àti ní àti yọ̀rọ̀ ń jájọ́ máa bẹ̀ dáadáa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah wa barakatuh.